gbogbo bí mo ti ń gbèrò gbogbo ìgbìyànjú mi gbogbo bí mo ti ń gbèrò gbogbo ìgbìyànjú mi gbogbo bí mo ti ń ṣe o gbogbo ìgbìyànjú mi jẹ́ ó papọ̀ mérò ẹ Ọlọ́run kí n má ṣe lásán jẹ́ ó papọ̀ mérò ẹ láyé mi kí n má ṣàṣetì gbogbo bí mo ti ń gbèrò gbogbo ìgbìyànjú mi kó rí bẹ́ẹ̀ kó dẹ̀ ṣe bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni kárò bẹ́ẹ̀ kó dẹ̀ padà rí bẹ́ẹ̀ láyé tọ́lọ́run ni ẹ̀dá ń gbìyànjú ni Ọlọ́run ọba ló ní déédéé o ẹ̀dá ń gbìyànjú ni Ọlọ́run ọba lálẹ́ wí lè ṣe àní kó rí bẹ́ẹ̀ kó dẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣẹ́ tọ́lọ́run ọba ni gbogbo bí mo ti ń gbèrò gbogbo ìgbìyànjú mi gbogbo bí mo ti ń ṣe o gbogbo ìgbìyànjú mi jẹ́ ó papọ̀ mérò ẹ Ọlọ́run kí n má ṣe lásán jẹ́ ó papọ̀ mérò ẹ láyé mi kí n má ṣàṣetì gbogbo bí mo ti ń gbèrò gbogbo ìgbìyànjú mi ohun gbogbo sẹ́tọ̀ Ọlọ́run ní gbogbo nǹkan láyé tọ́lọ́run ní gbogbo kìràkìtà ẹ̀dá Ọlọ́run ló lè sáyẹ̀nsì gbogbo àdúrà ẹ̀dá lọ́sàn lóru Ọlọ́run ló lè sáyẹ̀nsì torí ríro ṣáni tènìyàn tọ́lọ́run ọba ní ṣíṣe gbogbo bí mo ti ń gbèrò gbogbo ìgbìyànjú mi gbogbo bí mo ti ń ṣe o gbogbo ìgbìyànjú mi jẹ́ ó papọ̀ mérò ẹ Ọlọ́run kí n má ṣe lásán jẹ́ ó papọ̀ mérò ẹ láyé mi kí n má ṣàṣetì gbogbo bí mo ti ń gbèrò gbogbo ìgbìyànjú mi kó rí bẹ́ẹ̀ kó dẹ̀ ṣe bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni kárò bẹ́ẹ̀ kó dẹ̀ padà rí bẹ́ẹ̀ láyé tọ́lọ́run ni ẹ̀dá ń gbìyànjú ni Ọlọ́run ọba ló ní déédéé o ẹ̀dá ń gbìyànjú ni Ọlọ́run ọba lálẹ́ wí lè ṣe àní kó rí bẹ́ẹ̀ kó dẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣẹ́ tọ́lọ́run ọba ni gbogbo bí mo ti ń gbèrò gbogbo ìgbìyànjú mi gbogbo bí mo ti ń ṣe o gbogbo ìgbìyànjú mi jẹ́ ó papọ̀ mérò ẹ Ọlọ́run kí n má ṣe lásán jẹ́ ó papọ̀ mérò ẹ láyé mi kí n má ṣàṣetì gbogbo bí mo ti ń gbèrò gbogbo ìgbìyànjú mi ohun gbogbo sẹ́tọ̀ Ọlọ́run ní gbogbo nǹkan láyé tọ́lọ́run ní gbogbo kìràkìtà ẹ̀dá Ọlọ́run ló lè sáyẹ̀nsì. ẹ wo àti dájí ni mi àti mọ́mí ti gbé Fúnkẹ́ lọ hospital o. ó ti ń rọbí. bẹ́ẹ̀ ni màá ti ń rọbí. ibo náà wà. hospital tó wà níbi junction lè wá ń bí báyìí. junction yìí. bẹ́ẹ̀ ni ẹ wo in fact gan mo sáré wá bá mọ́mí píkì kankan lé òun ló jẹ́ kẹ́ bá mi. mo ti gbọ́ jẹ́ èyí ti lọ bá wọn. màmá rẹ ti ẹ̀ wò. mo ń bọ̀ sí i. Hello? Mo ti gbọ́. Àwọn bàbá mo ṣe wà nira báyìí. Lórí ó gbọ́dọ̀ nira. Ọkùnrin ni wọ́n bá pé ọkùnrin ló fẹ́ bí. So wá rí gbogbo àwọn ohun tó ń rí ìtọ́jọ́ bíi àwọn àmì tá à ń rí àmì pé obìnrin ló wà nínú ẹ̀ tẹ́lẹ̀ táwa yí padà sọkùnrin nù. Ifá ti ṣiṣẹ́ rẹ̀ nù.
kò burú gbogbo àyẹn kí la wá fẹ́ ṣe báyìí kí lẹ fẹ́ ṣe. wàá bá ń sọ fún ni mo ní ọrọ́jú láyọ̀ ní òbí èmi bá ọba kàn mí bí mo ṣe ń sọ̀rọ̀ ọmọ pé wọn ò dúró rárá ẹnu iṣẹ́ rẹ mọ́ wa láyọ̀ ní òbí wẹ́rẹ́ báyìí léwúrẹ́ bímọ tiẹ̀ wẹ́rẹ́ làgùtàn bí tiẹ̀ yọ̀bì láyọ̀ ọkùnrin ni ó sì jẹ́ èyí ò dá mi lójú. mo ní tí mò ń ṣe bí ó ṣe rí mo ṣe sọ́hùn. kò burú àwọn alálẹ̀ yà wá fún yín ṣe olóhùn wá fún yín ṣe bàbá ẹ ṣàánú mi olóhùn wá fún yín ṣe ẹ ṣàánú mi. àdàbí tí ìbàyẹ̀kẹ́ bá bá mi anífàlà lọ́ọ́ fàṣẹ ilé mi lọ́wọ́ mo sì ṣe tàwọn olúgbó rí bẹ́ẹ̀ mo ṣe túbọ̀ oríṣiríṣi irú rẹ̀ tó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ bó ṣe gbọ́dọ̀ nira rẹ̀ ní ọrọ̀jú yóò bí bọ́gbà mi ń jọ́ mẹ́ta wọn ò ní kú ò wọ́n yanjú rẹ̀ ọ̀wà bí ọ̀wà dúpẹ́ lọ́wọ́ Ifá Ifá gan ọ̀wà àyìn Olódùmarè ni aláyọ̀ ni etí rẹ̀ ọgbọ̀rẹ̀ yín ń dá mi lójú ọ̀dà tó mi pè jẹ́ ìyanjú tí mò ń yanjú. bó wà ní báyìí. kò tí ì sọ o nítorí pé ọjọ́kùnrin ló ṣe rí báyìí kó bá tiẹ̀ ti bímọ látẹ̀kùn ọkùnrin tó jẹ́ nọ́ọ̀sì wà ọkọ mi báwo ní sọ́mọ rẹ̀ ti bẹ̀rẹ̀. dókítà ń bọ̀ wá. dókítà bẹ́ẹ̀ ni. àlùkò àtúnlẹ̀ dókítà ẹ ṣe mo dúpẹ́ o ṣe mo dúpẹ́ o ti bímọ ọkùnrin tó gbọ́. màámi dókítà ẹjọ́ kí ni ó bí jàre. àìwòdàn tó sọ òun náà ló ṣàgbọ́ ọkùnrin ló bí. ẹ wò mọ́ mi báwo lẹ́yìn sọ̀rọ̀ báyìí gbogbo lọ́mọ. bẹ́ẹ̀ni ẹ ṣe bẹ́ẹ̀ ni gbogbo lọ́mọ. màámi ẹjọ́ dókítà kí ló bí. obìnrin làǹtìlàǹtì. olùṣèlú lọ́wọ́ náà adúpẹ́. ẹ wò ó máa gba wọn ètè mi o. màdàdí bá ń gbé wọn kí ló ṣe mà kí ló ń gbé wọn ètè náà fún yà. bámi ọlọ́run bá ẹ ṣeun Ifá Ọ̀rúnmìlà bára agbọ́nì rẹ̀ gún tó rẹ o ọ gbọ́dọ̀ bí ni wọn sì ti rí ṣé o sì ó yẹ kó ti pè é bó bá jọmọ yìí ò tí ì bí ìyá Fúnkẹ́ ọ ti pè mí o ọmọ bímọ nísìn kọ̀ọ̀ràn tí a ti pè mí mọ́ nísìn ó lè jẹ́ pé ọsibítù tọ́wọ́ báyìí ó lè mọ ojú káàkiri gbogbo ayé ni ó mọ̀ ọkọ̀ ọmọ rẹ̀ bímọ ọkùnrin báyìí nísìn àmọ́ bí dókè tí ọba lọ bá mọ̀ọ́mọ̀ tèmi ọ lọ gbókè èmi ọ pè ọ òun lọ pè mí gbẹ̀yìn ìyá Fúnkẹ́ lọ pè mí gbẹ̀yìn èkì ìrántí lọ pè mí gbẹ̀yìn ọ̀rí kọ̀tún gbé. Hello. ìyá Fúnkẹ́ kí ló ṣẹlẹ̀ ó sì pè mí àmì ara ti sọ mí bí pé Fúnkẹ́ ti bímọ ó yẹ kó ọ̀sẹ̀ ti yọ̀ fẹ́mi náà. mọ́mì kan ló ń sọ̀rọ̀ ọmọ wọn ló ń sọ̀rọ̀. bó o ní ẹ kú oríire ẹ kú ewu ọmọ ìyá rẹ̀ nǹkan ti jó lọ ta ni. obìnrin la bí bó ṣe gbọ́ pé obìnrin náà ni ó bí bí wọ́n ṣe slum nìyá ti gbé wọn lọ sínú wọ́ọ̀dù wọn ń tọ́jú wọn lọ́wọ́. ta ni bímọ obìnrin. mo lóbìnrin la bí ọkùnrin kọ́ ibẹ̀ ni mo wà yìí. Fúnkẹ́ yín wo ló bímọ obìnrin. ewu ẹ fi mí sílẹ̀ mo lóbìnrin la bí. wọn gbà ẹdun ọmọ ọsibítù bó lẹwà. ewu ọsibítù ẹgbẹ́lẹ́ wọn náà wà. ẹ jẹ́ mọ̀ jẹ́ kó pààrọ̀ ọmọ yín lọ́wọ́ ọmọbìnrin kọ́ lọ́bí ọmọkùnrin lọ́gbọ́dọ̀ bí mo ti rí ń bí ọmọkùnrin lọ́gbọ́dọ̀ ẹ mọ̀ jẹ́ kó pààrọ̀ ọmọ yín lọ́wọ́. mo lóbìnrin la bí ju ẹ fi mí sílẹ̀ ẹ fi mí lẹ̀ jàre. ẹ mọ̀ ń bọ̀ ẹ dúró dè mí ṣẹ́ gbọ́. wọ́n bá yín bẹ̀ wọ́n bá kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀. dókítà báwo wà ní mọ́mì nǹkan. ẹ wò ẹ ká lọ sọ́fíìsì ká lọ sọ̀rọ̀. ẹ má jà lọ sọ́fíìsì ẹ wò àti gbóhùn ìyá àti gbọ́tọ̀ mọ́ ìyá mi nìkan jẹ́ ká tọ́jú ẹ jọ. òun náà ni mò ń try àti sọ fún yín àti try gbogbo wọn tí a lè ṣe lórí ọ̀dọ̀ mọ́mì sorry àti lose. kí ló mú dókítà. dókítà mọ́mì ṣe ti báàmì. ẹ wò sísítà èmi ò láì gbogbo wọn tí ì ṣe yìí. ẹ láti help ara yín láti help wa ọmọlẹ́bí sílẹ̀ yìí ẹ jọ̀ọ́ bá lè fẹ́ fún lọ́yàn ẹ jẹun ẹ ṣe kankan blood pressure yín ló tún ti high yẹn mo ní kó wá fún yín lóògùn ṣílẹ̀ bí wọ́n náà kàn ké lẹ̀ ń pariwo dáa ẹnì jẹ́ kí máa rí bákan ṣé bóbìnrin lẹ́yìn náà so kò tẹ́ ẹ̀ jẹ́ kó yé mi sí pé you are not proud to be a woman ẹ láti take it easy ẹ take it easy ṣé hospital ta wà obìnrin ló ní
so ẹ farabalẹ̀ kò sí nǹkan tí ọkùnrin ṣe tóbìnrin ò ṣe o. wo ṣó ti gbọ́ nǹkan tó sọ báyìí wọ́n ní blood pressure ti rise torí pé mi mọ̀ nǹkan tó ṣe é lórí pé òbí obìnrin ó wá ń sunkún látàárọ̀ ó jẹun ológun kí ni problem ẹ̀ gangan náà ṣé ó ń ṣobìnrin ni èmi náà bí obìnrin awáwí tóun àti màmí ẹ bẹ̀rẹ̀ sí sunkún pé ẹ bóbìnrin kalẹ̀ obìnrin tó bí ń sílẹ̀ kí màmí kò sọdá sáwọn báyìí sí ṣó ti yẹ bẹ́ẹ̀ yẹ kó yá kóra jọ. no mọ́mí wà kò sí. kí lẹ̀ ń tàn fún báyìí jẹ́ ń sọ fún ẹ màmí ti kú torí tiẹ̀ dẹ̀ náà ṣe kú torí pé òbí obìnrin kó wá sọdá kí wọn náà kó lọ bá wọn kẹjọ máa bá yẹn ra yẹn pa. àti màmí ti kú dókítà. abóbìnrin ṣóbìnrin ò kì í ṣọmọ ni àbí wọ́n láwọn olóko rẹ̀ sí gan-an. kí ló ṣe kí ló ṣẹlẹ̀ dókítà kí ló dé kí ló ṣẹlẹ̀ dókítà dókítà kí ló mú dókítà òun náà sì kú mo dárò dókítà aláàtẹ̀bí ìyá àtàbúrò títẹ̀ ṣàánú mi tó tẹ̀ náà ṣàánú mi. Sísítà mi ṣé kò tán yín báyìí sìn ṣó ti tán yín báyìí ṣojú yín ti já ẹ wò èmi ò lè fi ọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ o má bá yín sọ òótọ́ ọ̀rọ̀ ṣó yẹ kéyìn lọ sọ orúkọ báyìí fún Fúnkẹ́ níbi tó wà ní pẹ̀lú kọ́ndíṣọ̀ tó wà ìwọ lọ èèyàn méjì inú ilé kan ṣoṣo ẹ wá gbọ́ o ṣé ọmọ tí Fúnkẹ́ bí sílẹ̀ ẹ̀yin lẹ máa tọ́ o nítorí pé mi ṣe wà ní skul èmi ò dẹ̀ ní ọjà tó fi ń kan ọmọ ẹ̀yin lẹ máa tọ́ nǹkan yín fara yín bẹ́ẹ̀ ni mo sọ fún yín torí pé ẹ̀yin lẹ pa wọ́n. Fadékẹ́ ní sùúrù wá jókòó. mi jókòó. ọmọ ṣáà ni. kò sí wàhálà máa tọ̀ ṣe ibùkátà mi ni ọmọ àbúrò mi dẹ̀ ni ó di títọ́ fún mi ìyẹn ò ṣọ̀rọ̀ ṣé nǹkan tó yẹ kó máa jáde lẹ́nu títí ẹ nìyẹn nígbà tó mọ nǹkan tó ṣẹlẹ̀ ló jẹ́ kó máa sọ nǹkan tó ń wẹ̀ màámi kí wọ́n sọ fún wa pé obìnrin ni Fúnkẹ́ bí báyìí bí màmí ṣe gbé ariwo ìta nìyẹn nǹkan tó sọ wọ́n di èrò ọ̀run nìyẹn wọ́n wá nítorí pẹ́pẹ́sẹ́ Fúnkẹ́ bí obìnrin ẹ jọ̀ọ́ ṣé ọmọ kan jù kan lọ ní àtọkùnrin àtobìnrin kò sí nǹkan tí wọn ò lè dà láyé nígbà tí ìyá tún ti lọ ní Fúnkẹ́ náà tún bẹ̀rẹ̀ títí ẹ̀ orí ìrònú ló wà kò yẹ yín ó tún ti ronú pé obìnrin lòun bí o nítorí kò tó ti jọ gbé sí ẹ̀mí ara wọn pé àwọn ò fẹ́ bí obìnrin ọkùnrin làwọn fẹ́ bí. ẹ kú ọ̀rọ̀ yẹn Elédùà ó forí jì wọ́n ẹ pẹ̀lẹ́ ilẹ̀ kú lédè ẹ sì kú ara fẹ́ra. kábíyèsí Elédùmarè tó kábíyèsí lóòótọ́ mo gbà àmọ́ ó ti pẹ́jù kó tó fèrè ààrẹ hàn mí Olódùmarè ó ti pẹ́jù bàbá mi ò mọ̀ ọ́ tẹ́ ẹ kú èmi gan mo ti wá dàgbà kó tó fèrè ààrẹ hàn mí tán ẹ wáyé o iṣẹ́ tá a ṣe yìí iṣẹ́ Fúnkẹ́ yìí ọmọ ìyá mi lẹ́nu bí ibi tíṣẹ́ ìforí sọ kábíyèsí Ọlọ́run tó irú iṣẹ́ báyìí tí bàbá mi ti ṣe lójú mi kó tó di pé bàbá mi kú wọn lè kà tán ní ìtẹ́mi gan wá sí lẹ́nu ìgbà tí mo ti gbaṣẹ́ yìí lọ́wọ́ bàbá mi láti kékeré lọ di bí mo ṣe dàgbà tó yìí àti Fúnkẹ́ yìí ní 18 orí 18 lélẹ́dùà àti wàá fi ra rẹ̀ hàn mí pé gbogbo ètí bàbá mi ń ṣe ń gbà náà àti tèmi gan ń ṣe èrò wa ó ń bá tò wọ́n lọ́wọ́n bá mọ́ ń gbà náà ni kábíyèsí Elédùmarè o àtọ́yún oṣù 3 ni mo ti bẹ̀rẹ̀ ṣe Fúnkẹ́ tẹ́ ẹ dórí oṣù 9 ká máa sọ pé bóyá wọn ò jáwé yìí pé mo já pé mo ṣe bá àti ṣe ní tèmi gan sì ṣe alẹ́ yóbìnrin sọ́kùnrin alẹ́ yọkùnrin sóbìnrin kábíyèsí Ọlọ́run tó àmọ́ ti jẹ́ pẹ́jù nǹkan tó jẹ́ oyè mi ó ti pẹ́jù Elédùà ẹ pẹ̀lẹ́ Ọlọ́run wà foríjì wọn Ọlọ́run ó sì dánmọ́ òun sí. àbí ẹ̀yin lẹ pe fóònù mọ́mì mọ́tàwá lọ́sibítù. èmi ni. tí ó bá yé mi dáadáa ẹ̀ ń sọ fún mi pé màámi wá sọ́dọ̀ yín wọ́n wá ní kẹ́ yí obìnrin padà sọ́kùnrin. iṣẹ́ tí ìyá yín gbé fún mi nù. ẹ rí i pé yàn bí nìyí ẹ rí i pé ẹ burú ẹ máa ń ṣèyàn o. lọ́nà wo. ẹ̀yin fẹ́ tún iṣẹ́ Ọlọ́run wò ṣé ẹ wá rí báyìí ṣé Ọlọ́run wá disgrace yín ṣé kò wá dójú tì yín ẹ̀yin fẹ́ tún iṣẹ́ Ọlọ́run wò gbọ́dọ̀ ti ṣerú ẹ̀ pé ó máa yí ọmọkùnrin sí ọmọbìnrin bó bá ṣe wá ṣerú ẹ̀ gan ẹ fẹ́ tún iṣẹ́ Ọlọ́run wò nìyẹn kẹ́ Ọlọ́run dẹ̀ lè fún yín ṣe ẹ wá sọ ìbànújẹ́ sínú ilé wa ẹ mú ìyá àti ọmọ lọ ní ọjọ́ kan náà nídìí pé ẹ kúrò fún ọ pé ẹ yí obìnrin sí ọkùnrin ṣé Ọlọ́run ò dójú tì yín báyìí ẹ̀yin náà ti rí ẹni bí nìyí ẹ̀yin lọ sọ ìbànújẹ́ sínú ilé wa ẹ wá ìjọba kẹ pọ́sítà
bẹ́ẹ̀ mo sọ tí ẹ bá dìde sí máa pariwo lé lórí ẹ̀yìn ká òṣì ní ìlọ àgbáyé máa lọ ẹ rí wọn àwọn àgbáyé olóṣì wọn láwọn ń ṣiṣẹ́ àwọn ṣe babaláwo tó láwọn òbí lé wọn bẹ́ẹ̀ yẹn ẹ gbà mí kẹ́ ẹ. ò ṣe jàre àmì ẹ̀ pọ̀ àmì twins ibi tí báwo no lákọ̀ọ́kọ́ ẹ máa wá bá mi kó mọ ọmọkùnrin làǹtìlanti láìpẹ́ láì jìnnà lẹ́yìn yẹn ẹ tún máa bá mi ṣètò obìnrin ẹ̀ mi ibi twins o màmá yìí lè jẹ́ kí ọkàn máa dàyàwó mi láàmú òun náà wà bí olúwọ̀ yìí ẹ bá sọ̀rọ̀ Kọ́lá. Uncle Kọ́lá ẹ ṣé gan ẹ kú àdúró tì mí ẹ ṣé àná ẹ wò mo really appreciate lágbára Ọlọ́run ibi tẹ́ ti ń mówó tẹ́ ń ná fún wa lágbára Ọlọ́run ẹ̀ ní owó tí ń bẹ ẹ ṣé gan sa. mi ni kò kọ́ tiẹ̀ mo ṣe gbọ́dọ̀ mi sọ̀rọ̀ lọ́wọ́ náà. ọkọ mi mo ní kí n kí ẹ káàárọ̀ ọ̀nà mo dẹ̀ fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ pẹ̀lú nǹkan tó ṣe fún mi lánàá tó jẹ́ kójú tì mí kò mi ò ṣe mo wá ń gbàdúrà pé lágbára Ọlọ́run á máa wà pẹ̀lú ẹ ò ní ṣíṣe lágbára Ọlọ́run gbogbo tó ti rówó tó ná lánàá yẹn ò ní gbogbo tí ọkọ mi ṣe gan ni ò tún wá gbogbo ìwà tí mo ti wù sẹ́yìn ò tún gbà láti dúró dè mí kó o rẹ̀ fẹ́ mi gẹ́gẹ́ bí ìyàwó ìwọ náà wọ́wọ́ mi lé ni inú mi dùn. ọ̀gá o so lóòótọ́ àtòdodo ni wípé téèyàn ò bá tí ì débi tó ń lọ ìwọ níwà ló máa ń wù ìyẹn ni pé wọ́n lè kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì kí mi ọkọ mi káàárọ̀ o tún wà lórí kúnlẹ̀ òun bá mi sọ̀rọ̀ Fọlákẹ́. ọkọ mi mo ti mọ̀ pé ọkọ lówó orí àyà èmi náà wá ń gbà ládùúrà fún ẹ pé nínú ilé mi ò ní jẹ́ gbé. wàá gbogbo nǹkan tó ń dúpẹ́ fún yẹn kò tó dúpẹ́ fún ṣó ti yẹn nǹkan tá láti ṣe náà ni gbogbo àdúrà tèmi kàn ní pé kọ́lọ́ ń ṣàjọ kó jẹ́ kí èròǹgbà wa máa bá ti tòun mu kò yẹn sìn ọkùnrin àbíró obìnrin àbíyè máa jẹ́ kó pẹ́ o ti ń ṣòṣà lóòótọ́ kó tó ṣòṣà o ti wà nú lé bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ti mọ nǹkan tó kàn wágo. mo trust ẹ mo mọ̀ pé o kì í fún oúnjẹ ṣe rárá. o láìka oúnjẹ. lọ ṣe jẹ́ bọ́ọ̀rẹ́ mi sọ̀rọ̀ padà. ọ̀rọ̀ ajé. o ṣe jà kò tẹ̀ gbé. ẹ ló ọ̀rẹ́ mi. ẹgbọ́n bí o sì ti ṣú kí la fẹ́ máa pè níyàn. ọ̀rọ̀ mi ti dàbí mo ṣe ń fẹ́. àní bí o sábàdó kí la fẹ́ máa pè lókè o. ọ̀rọ̀ mi ti dàbí mo ṣe ń fẹ́. ó fine gan kò ṣe kékeré. jẹ́rìí fine gan. ẹ lú ọkọ mi a ti wà níbi tí mo ti ra nǹkan fáwọn ọmọ ẹ o gbogbo nǹkan tó fẹ́ dẹ̀ ni mo ti rà fún wọn kò sí nǹkan tó náwó sí tí mi ò ra o obviously àwọn méjèèjì ni mo ra nǹkan fún wọn ìkan ojú kan lọ. ó dà wọ́n ti gbọ́ hold on fún wọn gbàdádì ẹ fẹ́ bẹ̀rẹ̀ sọ. Hello, Daddy. Daddy, ẹ ṣé gan ni. Thank you very much, sir. Hello, Daddy. Fine, sir. Fine, sir. Oh, Daddy, in fact, she did everything equally, sir. All right, sir. Okay, sir. Ó dáa. Okay, dear. Mo ti gbọ́. Ó ṣé, mo dúpẹ́ lọ́wọ́ ẹ. Olúwa máa bù sí fún ẹ. Ó ṣé. Ó dáa. Ó yá. Ṣé ti ní bàrà dẹ́fẹ́ ni? Bàtà iná is gone. Àǹtí, ẹ kú ìjókòó. Ṣé wàá okay? Mo wà okay, ẹ ṣé gan, ẹ kú àlejò mi. Àlejò mi yẹn. Ẹ jọ̀wọ́ àfà báwo ni? Ṣé ẹ ti bá mi get àwọn nǹkan tí mo ní kẹ́ get? Trust, mo ti bá yín get but eléyìí kò ń ṣe the same thing no, but ẹ máa like, I'm very sure ẹ máa like ẹ gan tẹ́ bá ti rí. Ẹ wo ẹ má worry, ẹ má ti mú jáde.
mo sọ fún yín pé ọkọ àǹtí mi ò ní like ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run the same colour yẹn náà máa like ewu tó máa fẹ́ ràn kó fún àwọn méjì báyẹn the same thing náà máa rà fún wọn ẹ jọ̀ọ́ nítorí bá mi get colour méjì tó dẹ̀ jọra wọn dáadáa. but after all ọmọ sister yẹn wọn kì í ṣe twins now mo rántí pé ní last year náà aago kan náà lẹ́ni kí n rà fún àwọn méjèèjì this time around ẹ wo ẹsẹ̀ ní sùúrù ẹ jẹ́ kí n yọjá ẹ tí rí now ẹni tó bá wò dáadáa ló máa mọ̀ pé kì í ṣe the same thing àwọn èèyàn ò lè mọ̀ ẹ ní sùúrù. ẹ wo àǹtí lóòótọ́ ni wọn kì í ṣe twins àmọ́ nǹkan tó máa ń fẹ́ nìyẹn mo ṣe máa ń rà fún wọn yẹn láti ilẹ̀ ó ti mọ́ wọn lára ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi try gbogbo possible best yín láti get the same colour please. tẹ́ bá ti insist máa try fún yín because tí mo ṣẹ̀dé láti Dubai kò sí ju bíi 3 days lọ so ẹ tún fẹ́ gbé mi nírẹ̀ méjì nìyẹn o. ẹ wẹ má worry máa di fún yín mo promise yín. mo trust yín náà ẹ ṣé ọmú wa fún yín kò sí problem. ẹ ṣé gan. yes ma ẹ ṣé gan. $5,000. 5,000. 5,000 lọ fẹ́ mi náà. Oh, báwo mọ́ mi ṣe ń ṣe báyìí? Ayọ̀, 5,000 is okay. Ṣé kò tó ẹ ni? Wọ́n náà gbọ́n tó ń sọ. Ṣé 5,000 wà okay? Is 5,000 enough? Oyin, báwo ló ń sọ̀rọ̀ báyìí? For me is enough. Mi mọ̀ tiẹ̀, but for me is enough. 5,000 tó wà. Wọ́n ló mọ̀. Ṣáàjà lọ. Kí ló ṣe ẹ́? Ò ń ṣeré. Wọ́n jẹ́ alọ́jàre. As in kẹ́ni. Yìí fẹ́ máa kó ẹ̀. Ò ń ṣeré. Ṣé o serious pẹ̀lú tó ń sọ? Jọ̀ọ́ má ṣeré kéré jàre. Ṣé oyin kọ́ mi? Jà lọ. Oyin! Oyin! Mommy! Oyin! Mommy! 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 Ẹ pẹ̀lẹ́ sísítà, ṣé bí yẹn ò gbé yín mọ́? Ẹ kú tọ́jú mà. Ẹ ṣé gan mo dúpẹ́ yín gan lẹ kú tọ́jú mi. Ẹ ṣé. Ẹ káàbọ̀ mọ́. Dókítà, ẹ máa ṣe gan o. Pẹ̀lẹ́ my dear, báwo ni? Ẹ kú tọ́jú ẹ̀ mà. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo tiẹ̀ ti fẹ́ wá yọjú sí yín ní ọ́fíìsì tẹ́lẹ̀ mo kàn ní yọjú sóhun kí n tó wá ni. Bó wà ni? Kò ń ṣe nǹkan tó lágbára náà. A kàn rí pé àwọn text ta kárì lára ẹ̀ a rí pé ó ti lóyún 7 weeks. Dókítà, bí akẹ́ ìbéèrè lọ́wọ́ wọn wọ́n lè ti mú test yẹn bóyá tẹ̀lómìnà mú fún òun. Mistake báwo? In fact ṣe ni kẹjẹ́ kó tètè bẹ̀rẹ̀ antenatal ṣẹgbọ́mà. 7 weeks. Kò discharge jọ. Ẹ kú tọ́jú mà. Oyún 7 weeks. Ọmọ alálùbáríkà ṣáà ni mo tọrọ. Ẹ̀dá ẹyẹ dọ́lọ́hún lẹ́bi kò dá o. Àní ẹyẹ dọ́lọ́hún lẹ́bi kò dá. Ọba tó fún yín lọ́mọ bí ṣe ìkà ló ṣe yín. Ká lóyún ká fi bóbìnrin àní ṣẹ̀ṣẹ̀ ni. Ẹni tó wáyé tọ́lọ́hún fún lọ́mọ kí ni kò ṣe. Ẹ ò dẹ̀yẹ dọ́lọ́hún lẹ́bi kò dá. Látọ̀sán tá a sì jọ sọ̀rọ̀ létí ń fojú rò kí ló dé? Kí ló fẹ́ gan? What exactly do you want? Ọ̀rọ̀ lórí ọmọ yìí náà ni ẹ jẹ́ ká consider ẹ jọ. Kí ló fẹ́ ká máa encourage yìí torí Ọlọ́run? Wọ́n bí òun at the age of 16. Wọ́n bí tán wọn ọmọ bàbá ẹ̀. Òun náà tún pé 16 years. Kò tún mọ bàbá ọmọ tiẹ̀ gangan fúnra ẹ̀ náà. What a bad legacy. Èmi ò lè má gbárù eléyìí o, mi ò lè gbárù eléyìí láíláí láíláí. Ọkọ mi ọmọ yìí ò mọ̀ pé àwa kọ́ la bí òun àti kékeré la ti ń rí bọ̀ ṣé ìsìn ló wáyé ká padà lẹ́yìn àti pé gbogbo àdúgbò gbogbo fámìlì ẹ̀ ló rò pé mi àti ẹ̀ la bí ọmọ yìí. Èmi ni bàbá ta ni bàbá ẹgbẹ́ mọ iye ọmọ ẹ̀ o jẹ́ kí n wo frankly speaking èmi kọ́ ni mo bí Ayọ̀ lọ́mọ tèmi
and ayọ̀ ò lè ṣerú mistake yìí láíláí mi ì dẹ̀ fẹ́ kó wá corrupt ọmọ tèmi please let her go away tó bá ti ń kúrò lọ́sípítù yẹn má jẹ́ kí n rí bí o kó má gbàgbé rárá kó má wá corrupt ọmọ tèmi o mi ì fẹ́ gbogbo yẹn mi ì fẹ́ gbogbo yẹn you are my wife kò dẹ̀ sí ohun tó fẹ́ tí mi ò kì í ṣe but this one no I love you but that lady no yóò fẹ́ ru legacy báyẹn yóò fẹ́ ru ẹ̀. You are my wife. Mi ò lè má gbọ́n tó bá ń sọ bọ̀tí lẹ́yìn. No. Àní ẹyẹ dọ́lọ́run lẹ́bi kò dá. Ọba tó fún yín lọ́mọ bí ṣe ìkà ló ṣe yín. Ká lóyún ká fi bóbìnrin àní ṣẹ̀ṣẹ̀ ni. Òde dojú tì mí. Pẹ̀lú àdúrò ọ̀rọ̀ tí mo máa ń bẹ̀ sọ nínú ilé yìí. Ìwà àti kejì ẹ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ni máa ń bá yín sọ̀rọ̀ wá disgrace mi ṣé o ti rí báyìí bàbá ẹ ní òun ò fẹ́ rí ẹ nínú ilé yìí mọ́. mọ́mí ẹjọ́ ẹ bá mi bá jáde sọ̀rọ̀. kí n bẹ́ẹ̀ bẹ̀ wọ́n mo ti ṣe wọn tí mo lè ṣe o dẹ̀ mọ̀ pé kò ń ṣọlọ́rọ̀ nǹkan tó bá fẹ́ báyìí ló fẹ́ ilé ọkọ mi dẹ̀ mo wà yìí mi ò dẹ̀ ṣetán àti kúrò ń bẹ̀ mo wá fi ẹlẹ́dàá ẹ̀ mo fi bẹ́ẹ̀ tó bá ti di àárọ̀ ọ̀la ìwọ̀nba ẹ̀rọ ẹ kó gba ọ̀dọ̀ àbúrò mi lọ ṣùgbọ́n bóyá tó bá máa fi bímọ bóyá ọkàn àti wálẹ̀ ń gbà yẹn a ní kó máa padà bọ̀ nílé ṣóyè ẹ̀ tó bá wá dàgbà jù báyìí lọ tó bá ń bẹ ẹ sọ̀rọ̀ wọ́n máa gbọ́ nǹkan tó bá ń bẹ ẹ sọ èmi ò dẹ̀ gbọ́njú mọ́ pé ká máa ṣẹ́yún mi ò lè ṣẹ́yún láyé mi ṣó ti yé mi lè jẹ́ kó wá dọjọ́ iwájú kó wá ní ìyá ẹ̀ kan ló bà ayé ẹ̀ jẹ́ so tó bá ti bímọ tán bóyá ọkàn bàbá àti wálé ń gbà yẹn a ní kó máa bọ́ nílé kó bá má jẹ́ o ló máa ṣe nǹkan yìí fún mi àmọ́ mo fọlọ́ ṣọ ẹ̀. Mommy, please. Ẹ káàbọ̀. Ta ló béèrè? Ẹjọ́ sà, dáni láàrin ní ọjọ́ sà. Ṣáwọn ló sọ fún yín pé àwọn wà lẹ́sìn. Rárá sà, but gbogbo pé time tó máa ń wà lélẹ̀lẹ̀. Ẹ dẹ̀ ní appointment pẹ̀lú wọn tẹ́lẹ̀. Rárá sà. Ẹ má bínú ẹ nílé rí wọn. Ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ má bínú, ó wà important. Ó wà important fún mi náà láti má jẹ́ kẹ́ wọlé torí iṣẹ́ tèmi. Ẹjọ́ ẹ má bínú. Nǹkan ẹ̀jọ̀ ó wà important. Ẹ má bínú. Ẹ nílé rí wọn ẹ ní gbaṣẹ́ lọ́wọ́ mi. No, filẹ̀ jẹ́ kó máa bọ̀. Ẹ má bọ̀. All right sir. Ọba má ti jẹ́ kó dààmú ẹ̀. Ọba ti má jẹ́ kó dààmú ẹ̀ kó pè mí. Ọya kí ló dé kí ló fẹ́ rà. Kí ló tí mò ń pe fóònù ẹ láti jọjọ́ tó pìkẹ́. Kí ló dé tí wọ́n ń pè mí tèmi ò gbé fóònù. Ó yẹ kó mọ̀ pé mi ò kí n bá gbogbo èèyàn sọ̀rọ̀. Ṣé o rò pé mo kàn lè má bá ẹ sọ̀rọ̀ ni tí mo kàn ń bá just anybody sọ̀rọ̀ ni. Dámiláre jọ náà. Ní sùúrù náà irú mẹ́sẹ̀gì wèrè wo ló dà sí orí fóònù ti tèmi yẹn ṣé mẹ́sẹ̀gì yẹn ṣé mi ni mo ní mẹ́sẹ̀gì yẹn. Dámiláre wo ló ní. Mẹ́sẹ̀gì yẹn èmi ni mo ní. Ẹ̀nà wo ló ní mẹ́sẹ̀gì. Mẹ́sẹ̀gì tó sọ̀rọ̀ nípa oyún ní ti tèmi ṣé mẹ́sẹ̀gì oyún wájẹ́ mẹ́sẹ̀gì tó yẹ kó sẹ́ǹdì sí mi. Dámiláre wo ni náà mo ti lóyún. Nítorí náà jẹ́ mo ṣe wà bó ṣe ń wò mí mo ti wọ́ tẹ́ni tó lè fún yàn lóyún ṣé mo ti wọ́ tẹ́ni tó lè fẹ́ ìyàwó sílé no ṣé mo ti wọ́ tẹ́ni tó lè bímọ tó ń bá mi sọ rárá dancing nuisance. Dámiláre jọ wọ́n ti lé mi lẹ́jọ́. Farabalẹ̀ wọ́n ti lé ẹ lé àbí wọ́n gbó lọ. Ṣé wọ́n mọ̀ pé tó bá léèyàn níbìkan lèèyàn kọrí sí. Dámiláre please kí ló fẹ́ tọ́lọ́hún tí ì ṣe fún ẹ ṣe bó sọ fún pé wọ́n ló ní bíbá ẹ. Ok èròǹgbà ọkàn ẹni pé èmi ni mo ní léyìí o ti gbá fáwọ̀ bá ńlá mistake ṣe orílẹ̀ tó ń wò yìí ẹ̀gbọ́n mi tó wà lamẹ́ríkà lónìí o ọmọ ẹ̀gbọ́n dádì mi àwọn àtìyàwó wọn dẹ̀ wà nílùú òyìnbó sórí tán bá fi máa dé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí sóyè wọ́n bá fi máa dé wọn ò gbọ́dọ̀ bá wípé bóyá mo ti fún yàn lóyún àwọn ló ń sanwó léwé mi náà ṣé wọ́n pé wọ́n máa dáwó léwé yẹn wọ́n máa dá dúró ni ṣalákòóbá ni wọ́n ni. nǹkan tó sọ fún mi nìyẹn. ok nǹkan tí mo sọ fún ẹ ni pé èmi ni mo kọ nǹkan tí wọ́n já sí ni sórí nígbà tí mò ń sọ̀rọ̀ yẹn ó yẹ kó mọ̀ pé mo ní mental disorders ṣó ti yé àsìkò yẹn kíní yẹn ló ń ṣe mí tí mo fi sọ wóróworó yẹn jáde lẹ́nu tí mi mọ̀ pé mo ti ń parọ́. Dámiláre please. Kí n please. Please wọ́n ti lé mi lé. Kíní yẹn máa tún ṣe mí o kíní yẹn máa ṣe mí o
Kí ni ìyá ṣe yóò? Olùdá, pọ́tà. Please, somebody, please. Ilé gbọ́dọ̀ ọjọ́ kó ṣe ní tẹ́kù ọdún wa. Ní sàn. Jáde. Má ṣe lọ́wọ́ àdúrà wo tó bá tún ti wá bí kò ṣàwẹ́wẹ́. Ṣàpá. Gé wẹ́wẹ́. Kò sí kọ́ tó máa ṣẹlẹ̀. Nuisance. Ilé táwọn ilẹ̀ lẹ́nu tọ́bi ṣàánú mi. Ọmọ àlè. Àwọn tó ń ju tiẹ̀ lọ tó jẹ́ pé ọ̀rọ̀ gbódógbò ìlú obìnrin wọ́n ṣe bọ̀. Kò fẹ́ pàṣẹ àṣẹ jẹ́ bèbí. Nuisance. Wọ́n bẹ́ẹ̀ jà o. Kò ní gbàgbé. Ọmọ ọba ẹ má bínú kí ẹ ṣẹ́jú èmi náà. Èmi náà ṣe wọn bá tí mo lè ṣe omi kọ̀ pọ̀jọ́ ká lọ ni ṣé mo wá fẹ́ pé torí pé ẹ̀sìn lé nìsín kí n mọ̀ ṣe nǹkan yín bó ṣe yẹ kí n ṣe ni mo gbìyànjú. ó mọ̀ọ́mọ̀ fẹ́ bà ayé mi jẹ́ ni. mi lè mọ̀ kí ni mo fẹ́ mọ̀ fún. ó mọ̀ọ́mọ̀ fẹ́ bà ayé mi jẹ́ ni. sẹ́rí ń tẹ́ ń wo ọlá pé ojú yín ọ̀tẹ̀yìn ni. kò dẹ̀ ṣe ẹjọ́ ẹ̀ tí ò bá sì ti àpọ́nlé tí mo fún ẹ. dídé tí mo dé jọ ta ló yẹ kí n bá nu léyìí ta ló yẹ kí n bá bí lẹ́yìn Fúnkẹ́. mo gbìyànjú mo sa gbogbo apá mi pátápátá tí n bá lọ ilé wọn báyìí bí kí n kàbùkù bọ̀ bí kí n ṣe gbogbo ẹ̀. ìgbìyànjú kí ló gbì tó sọ gan ìgbà tí gbogbo ẹ̀ wá rí bó ṣe wá rí yẹn kí ló dé tó sọ fún lórí àbí kábíyèsí kó jẹ́ kó mọ nǹkan tó ṣẹlẹ̀. mi wò pé kí n mọ̀ dá ìjà àgbà méjì lẹ̀ ni tí n bá wò pé bí ó ṣe ń dùn mí lọ́kàn ni máa ṣe lọ sọ fún olórí wọ́n ti sọ̀rọ̀ burúkú sí wọn gan ní ibi ọ̀dọ̀ ya àwọn Fúnkẹ́ lọ́hùn tí máa wò pé bí mo ṣe ń fetí ara mi gbọ́dọ̀ ni màá ti gbé kalẹ̀ láàfin ẹ wo àfàìmọ̀ pé wọ́n bójú àná yín jẹ́ ni ò jẹ́ kí n lè sọ nǹkan kan gbà tí mo dáàfin pé jọ̀kan tí ẹ̀yin náà ó lè wá mójú ajé kò ní sọ. bẹ́ẹ̀nu sọ́wọ́n ò ní point jọ. ọmọbìnrin ni ọ̀dà tí ó bá yẹ kó ọmọbìnrin ní ọ̀dà bó lè yóò ṣe sọ fún yàn pé òun lóyún tí ó sọ fún irú èmi tí wọn àrí ẹkùn tí ó mọ dàmọ̀tẹ́kùn mọ́ mi lọ́wọ́ tí ó máa padà tó sọ pé ọ̀tọ̀ lẹni tí ó tó lóyún mọ́ nìsín yìí ẹ wo tẹ́ ẹ bá farabalẹ̀ máa gbá àwọn ọmọ tó le fún yín ṣebí mi mo gbé Fúnkẹ́ fún yín inú ogun ọmọ tí mò ń kó kiri Fúnkẹ́ ló bì lójú ó bì ló pátápátá ibi tó ń fi ti àwa máa gbá àwọn ọmọ fún yín ẹ̀rù ọba yín wàláì. o ò lẹ́bi o nítorí àpọ́nlé tí mo fún ẹ ni o mọ lẹ́vù tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ abẹ́ẹ̀kọ́ èmi ni mo gbé e síbẹ̀ èmi ni màá dẹ́ ẹ padà. àbúrò prince ẹ mọ̀ síbẹ̀ ẹ̀jọ̀ náà dá padà ní ọlọ́run ní fáìn padà sẹ́yìn ẹ̀mí sọ dúró. èmi ni bọ̀dá prince. ẹ wo mo àmọ̀ràn kan wà tí mo fẹ́ gbà yín tó ti yé yín èmi ò bá kúfẹ̀ kan sọ pé irú ọmọ báwọn ẹ jẹ́ ká gbàgbé rẹ̀ sẹ́rí tọ́lọ́run bá ti pè ń téèyàn èèyàn ò lè fagídí gbà á èèyàn ò lè fagídí gbà ọlọ́run ó pèsè ọmọ tó da ọmọ alálùbáríkà lágbára ọlọ́run lágbára mi tàbí tí má ti kú. go out. sir. go out. yes sir. ẹ̀rọ mi ló sà ẹ̀rọ mi ló sà. bí ẹ̀dá bá mọnú roma ló lè ṣọpẹ́ o ẹni tó bá mọnú roma ló ń mọ rẹ̀ àìmọye ẹ̀dá tó ń rawọ́ rasẹ̀ sọ́ba mímọ́ ó fún wọn lọ́mọ káwọn má tiẹ̀ wáyé asán ọ̀rọ̀ àwọn má dàbí ejò orí àpáta ẹni tó bá mọnú roma ló ń mọ rẹ̀ alálùbáríkà ṣá ni mo tọrọ ọmọ alálùbáríkà ṣá ni mo tọrọ bójọkùnrin bójọbìnrin lọ́lọ́run fún mi bí gbogbo lọ́mọ kò séyìí tí kì í ṣọmọ ọmọ alálùbáríkà ṣá ni mo tọrọ ọlọ́run kó fún wa lọ́mọ rẹ̀ bó ṣọkùnrin bó ṣobìnrin kó jọmọ gidi ọmọ ó jọmọ ìdùnnú fún mi ló ṣe. ẹ jọ̀ọ́ ẹ má bínú àwọn tó ń gbénu lé ni mò ń béèrè. inú lé bẹ́ẹ̀ sà. ṣé kìí ṣe pé ọ̀nà jíjìn lẹ ti wá ṣá. a ó jìnnà díẹ̀. ó jìn torí àwọn tó ń gbé inú ilé yìí tí wọ́n ti gbénu ilé ìgbẹ́yìn nísìn á ti tó 5 years o. 5 years. bẹ́ẹ̀ni àmọ́ ní nǹkan bíi last year December ìkànnì àwọn ọmọ màmá yẹn wá ó wá mú nǹkan nulẹ̀ ó dẹ̀ tún padà. ṣẹ́ni kì í ṣe gbogbo ara nulẹ̀ ìgangan náà ni mò ń béèrè ẹnìkan mò ń béèrè inú wọn yẹn Fúnkẹ́ yẹn gangan ni mo fẹ́ rí ẹ jọ̀ọ́. Fúnkẹ́. Fúnkẹ́ ọmọ màmá ẹ̀. Fúnkẹ́ mi ò mọ Fúnkẹ́ nínú ilé mi ò mọ. ẹ má bínú ẹ jọ̀ọ́ mi ò mọ̀ bóyá ẹ mọ ẹnìkan ní àdúgbò yìí tó jẹ́ pé mọ̀ wọ́n nínú ilé dáadáa tó máa lè mọ Fúnkẹ́ tí mò ń béèrè yẹn torí Fúnkẹ́ yẹn ni mo fẹ́ rí ó ní mo ní ìdí nọ́mbà ẹ̀ kí n lè pè é mo fẹ́ rí ní ẹ jọ̀ọ́. torí ẹ sọ pé ọ̀nà jíjìn lẹ ti wá ó yẹ kẹ́ mọ̀ pé àdúgbò yìí bó ṣe wà yín sí oníkálukú pẹ̀lú bísínẹ́sì ẹ̀ ni
so kò sẹ́ni tó lè mọ whereabout wọn. ẹ ṣe gan. bí ẹ̀dá bá mọnú roma ló lè ṣọpẹ́ o ẹni tó bá mọnú roma ló ń mọ rẹ àìmọye ẹ̀dá tó ń rawọ́ rasẹ̀ sọ́ba mímọ́ ó fún wọn lọ́mọ káwọn má tiẹ̀ wáyé asán ọ̀rọ̀ àwọn má dàbí ejò orí àpáta ẹni tó bá mọnú roma ló ń mọ rẹ alálùbáríkà ṣá ni mo tọrọ ọmọ alálùbáríkà ṣá ni mo tọrọ bójọkùnrin bójọbìnrin lọ́lọ́run fún mi bí. arábìnrin ṣẹ́yìn lẹ́ ń pè mí. èmi ni. bọ́ ẹ má bínú o mi ò rójú yín rí mi ò mọ̀ yín rí. ó mọ̀ mí. yes. tẹ́jú mọ́ mi kó wò mí dáadáa. Fọlákẹ́ tó bá ní omi ló máa ṣe ẹja jiná màá máa jiyàn o ẹ̀jẹ̀ ìbí ò tiẹ̀ rẹ̀ ó ti gbàgbé yí pé ọmú kan náà lèmi àti ẹjọ́ mu ayé ló wà nígbà tí màmí fi ìmọ̀tara ẹni nìkan balẹ̀ ayé mi jẹ́ ó ò mú sí o ò yọ kúrò ayé ọmọ mi ló tún wá ń bàjẹ́ yìí o ó dákẹ́ ò sọ mo fẹ́ kó lọ bá ọmọ mi kó dẹ̀ jẹ́wọ́ fún yín pé èmi ni mo bí èmi ni ìyá èmi ni mo dẹ̀ da ẹ̀jẹ̀ sí lójú. Fúnkẹ́ kò lè possible ikú tó sọ ikú lè possible mi lè lọ sọ nǹkan báyìí ẹ mo lè sọ̀rọ̀ ẹ. kò lè possible ó dà ṣèbóyún níwọ náà ní sínú yẹn jẹ́ ká fi ṣe ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀. Fúnkẹ́ kí ni ìtumọ̀ kan tó sọ yẹn. Fúnkẹ́. No. Come inside. Jókòó báyìí tiẹ̀. Jókòó báyìí. Prince! Ọmọba! Ń bọ̀. Wọ́n bọ̀. Pẹ̀lẹ́. Ẹ ṣé. Ǹlẹ́. Wọ́n láwọn bọ̀ wọ́n sì ń kan lọ́wọ́ tẹ́lẹ̀. Ọmọ ọba ni o. How are you? Hello. Yeah. How are you? Prince inú o. Your name? Linda. Linda. Nice one. Báwo everything? Well, not bad. Ìgbà wo ló sọ fún àwọn parent ẹ pé ẹ fẹ́ ṣe mọ̀mímọ̀ ẹ́ àbí báwo lè ṣe jọ sọ sí? Anytime tẹ bá fix date sí náà ni ẹ̀yin àti kábíyèsí ni kẹjọ wà o. Kábíyèsí báwo? Kí kábíyèsí wá sí introduction sábìtù. Ò dẹ̀ sọ ọ̀dẹ̀ tó báwọn èèyàn gidi. Kí sábìtù fẹ́ ṣe wedding gan kí kábíyèsí wà nílé kan máa lọ ibì kankan. Kí ni tí wọ́n láti máa dìde? Báwo náà yìí fẹ́ sọ? Èmi gan tẹ́ ń sọ lójú ẹ̀yìn gan máa wáyé tí máa fi wá sí introduction yìí ni ìyẹn ti bára yìí. Irọ́ Prince understand money mọ́. Ó dà pé kò yé wọn rárá sábìtù sẹ́mi òun fúnra rẹ̀ mọ level mi lálẹ́ tó ti wá gbé mi. Wo mi ní kò ṣàdírẹ́sì ṣé mo ní ọ̀sàdírẹ́sì fún wọn ni ẹ wo ọ̀rọ̀ rẹ̀ ní òye yín ṣe rí ọmọ tí mo ṣàdéhùn fún yín pé yín bá yín mu wá èmi ò sọ lérí kí mọ́ mu sẹ̀. Tó fẹ́ wá fún mi fún lórí ó ní. Gẹ́gẹ́ bí àdéhùn tí mo ṣe mo mú wá sí mo ṣe o. Tó sọ́ra dáadáa lọ́jọ́ yẹn pé mo bá àyàn mi wá ṣẹ́ni tó mú wá nìyí. Ọmọ tó wẹ̀ lé ọmọ clean ó clean àbúrúkú. Hello, stand up. Tani odidi wọ́n fẹ́ wo bọ́ lọ́n ṣe parí iṣẹ́ sí ọlá ni. Ó níwájú yí ẹ̀yìn sí wọn. Yíyọ ayé sí wọn ọmọ bẹ́ẹ̀ sẹ́yìn. Ṣé mo fẹ́ tẹ̀yẹ ni? Ọmọ bẹ́ẹ̀. Aṣẹ́wó onídọ̀tí tó mú wá fèmí ni pé kémi fi ṣe olórí. Ìwọ sábìtù. Àbí? Àmì ìwà ṣe mo sọ fún ẹ pé mo wáyà wò ó.
Sábìtù gbogbo nǹkan tí n bá mọ̀ gbogbo ọ̀nà tí n bá mọ̀ ó ló máa fi kúrò nínú ààfin láàrin ọ̀sẹ̀ yìí kí n tó díjú kí n tó là á gbé onídọ̀tí kúrò níwájú mi. wọ́n ní ọmọ ìlọ́nà máa wá bá ọ. ẹ wo ẹ mọ̀ síbẹ̀. Sábìtù yes sir. àjọsùn pọ̀kínná ló máa ń fà á. ló ń yọ owó. ó máa ń fa owó. bẹ́ẹ̀ ni sà. let's go owó tó máa ń fa yẹn ó ní àwọn òbí ẹ̀ máa wá fi gbẹ̀ ní ọgbà ẹ̀wọ̀n. àwọn aláṣọ tó lè ṣàìsí mi ń bẹ̀ ń sà. bẹ́ẹ̀ nígbà tí n bá ráyè tiẹ̀ tán now go out. Sàmúsì lè sọmọ gidi. Sábìtù jáde. yes sir. yes sir. mo sì lè padà sanjọ́ tí mo tẹ́ délé yọ̀bá tẹ́yìn lọ́rùn mo sì lè mú mi wà ńjọ́ mi. mo ti dà padà sá. bí ẹ̀dá bá mọnú roma ló lè ṣọpẹ́ o ẹni tó bá mọnú roma ló ń mọ rẹ̀ àìmọye ẹ̀dá tó ń ra sẹ̀sán bá mi mọ́ ó fún wọn lọ́mọ káwọn má tiẹ̀ wáyé asán ọ̀rọ̀ àwọn má dàbí ejò orí àpáta ẹni tó bá mọnú roma ló ń mọ rẹ̀. kò sí nǹkan kan mà. kò sí nǹkan kan. Anyway mo dé ọ̀dọ̀ àwọn ehoro yẹn sìn mo rí pé o ti fún wọn lóúnjẹ mo dẹ̀ tún wọnú kitchen mo rí pé gbogbo bẹ̀yẹn dọ̀tí o ti ṣe iṣẹ́ tó yẹ kó ṣe láàárọ̀ o ti ṣe kankan bẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣé o pé mo ti notice lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bó ṣe ń dárí tó ń ronú nulẹ̀ ṣé o pé mo ń notice ẹ. sista mi ẹ má bínú mà mo gbàgbé ni mà but sista kí má parọ́ fún yín mà mi ò wà happy at all. kí ló dé kí ni nǹkan tó ṣẹlẹ̀. sista ṣé ó dáa látijọ́ ọjọ́ tí mo ti kúrò nílé kí dádì má tiẹ̀ wẹ̀yìn wò kó tiẹ̀ má wàá wò mí. Oyin ẹjọ́ ẹ jàre ṣé nítorí pé àǹtí mi ti ń wá bí àní nítorí pé àǹtí mi ò bínú sí ẹ mọ́ olójẹ́ kó rí pé nǹkan tó ṣe yẹn ó dàbí ṣé nǹkan tó ṣe ó dá lójú ara ẹ ó dójú ti gbogbo ẹbí ó dójú ti àǹtí mi pàápàá ní ọkọ wọn ó tún dójú ti ọkọ àǹtí mi lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ wọn kí ló dé ìwọ ọmọ 16 years ó lọ gbé oyún sínú etí wo ló ń bá yàn gbọ́ ṣé nǹkan tó ṣe ò rí pé nǹkan ìtìjú ni ṣe fẹ́ gbọ́ ẹ̀ láyọ̀ òun ò ṣe lọ gbóyún sínú àwa wí tán wàá jókòó wàá máa ronú ojoojúmọ́ ìrònú ni kí ló dé wò ṣáàjọ́ nítorí Ọlọ́run má kó bá mi o ṣé mo ń lọ́sìn kí tó padà sínú ilé yìí mo fẹ́ bá ẹ̀yin ní happy mood ṣùgbọ́n ọkọ tí mo sọ or else nǹkan tí máa ṣe fẹ́ ò ní láìkẹ́ akọ́gbà ọmọ. alálùbáríkà ṣá ni mo tọrọ ọmọ alálùbáríkà ṣá ni mo tọrọ bójọkùnrin bójọbìnrin lọ́lọ́run fún mi bí gbogbo lọ́mọ kò séyìí tí kì í ṣọmọ ọmọ alálùbáríkà ṣá ni mo tọrọ Ọlọ́run kó fún wa lọ́mọ rẹ̀ kó ṣọkùnrin kó ṣobìnrin kó jọmọ gidi ọmọ ó jọmọ ìdùnnú fún mi. bọ̀dá mi kí lẹ wá ń rò mo notice ní lẹ́nu ọjọ́ mẹ́ta láti gbà tètè dé báyìí tètè bẹ̀rẹ̀ sí ń dì nínú yóò dùn èèyàn mọ́kọ́ tó ń ṣe yín ẹ̀gbọ́n náà ṣé inú yóò dùn pé wálé ni àbí olórí fọ́ọ̀sì yẹn wálé ni ẹ jẹ́ kí n mọ̀ kí ló ṣẹlẹ̀ gangan. ní kẹwọ́ náà kì í ṣọmọdé kó tó di pé mo travel. ọmọbìnrin kan wà tí èmi àti ẹjọ́ fẹ́ra kì í ṣe ọmọ ìlú yìí ó wá sílùú yìí láti wá kàwé ni mo nífẹ̀ẹ́ gan kò ju bí oṣù mẹ́fà lọ tí mo dọ̀hùn ni wọ́n sọ fún mi pé ó lóyún fún mi. inú mi dùn láti gbọ́ pé ó lóyún fún mi torí pé mo nífẹ̀ẹ́ gan oríṣiríṣi ṣẹlẹ̀ ní gbogbo ọdún tí mo fi wà lọ́hùn wà lọ rányàn lọ lóríṣiríṣi àmọ́ despite the fact that I love her ìgbà tí mo dẹ̀ ti padà dé tí wàhálà kábíyèsí pọ̀ lóríṣiríṣi pé mo gbọ́dọ̀ mẹ́ni tí mo fẹ́ wá mo ní lọ́kàn pé mo lẹ́ni tí mo fẹ́ sọ ẹ̀ ní problem pẹ̀lú mi pẹ̀lú yìí ìjọ mọ̀kí lẹ́nu ìgbà tí mo dé mo ti dààmú gan láti wá ọmọbìnrin ilé tí mo mọ̀ pé ń gbé wọ́n ní wọ́n tiẹ̀ ti ṣí géètì ilé yẹn wá ti lé ní ọdún 5
kò síbi tí mo fẹ́ wá sí, mi ní nọ́mbà tí mo fẹ́ pè, kò síbi tí mo lè trace ẹ̀ sí pé ibi tó ń gbé lélẹ́yìn. So kí ni nǹkan tó wá dà láti sọ ọ̀nà dá tí mo fi ní ronú? Ẹni ọmọbìnrin yẹn lóyún fún yín gbà yẹn. Mo sọ bẹ́ẹ̀ mo dẹ̀ confirm ẹ̀. Ẹ ní láti sán ṣòkòtò yín gírè ni. Torí tí náà bá tán láṣọ, ẹ jẹun tó lè kan náà. Tọ́mọbìnrin bá bímọ fún yín nígbà yẹn, ọmọ yín máa ti dàgbà ọ̀bọ̀dá mi. Ó yẹ kéde mọ̀ pé orí adé kì í sùn ta. Ẹ̀wọ̀ ẹ má jẹ́ ń tàn yín, ẹ sì níṣẹ́ ṣe gidi gan ni. Ẹ ní láti wá ọmọbìnrin yẹn rí ní gbogbo ọ̀nà ni. Ẹ̀wọ̀ ẹ má jẹ́ ń tàn yín, èmi gan máa tẹ̀lé yín láti wá. Àjọ máa wá kiri ni ní gbogbo ọ̀nà. Oh please Neke, don't add more to this. Ibo ni mo fẹ́ wà lọ? Mo máa dúró nǹkan tí mo ní mo ti ṣe. Mo ti wá káàkiri kí ni? Ibo ló kù? Ẹ̀wọ̀ ẹ̀gbọ́n, ẹ má sọ̀rọ̀ ìtinú náà. A sì lè rí. Mi ì má ìtẹ́ bá fún mi ní picture ọmọbìnrin yẹn. Kí mi náà lè máa bá yín fi wá káàkiri. Àjọ máa níṣẹ́ ṣe ni, má bá yín wá kí inú yín lè dùn. Ṣé ti gbọ́? Ẹ̀wọ̀ ẹ̀gbọ́n. Ẹ̀gbọ́n mi ọmọọba. Ọmọọba. Títù. Mọ́mì Junior. Àǹtí. Mọ́mì Junior, ẹ kó ewu jáde òní. Àwa nìyẹn. Ọlọ́run wò Ọlọ́run dá sí o. Àmín Ọlọ́run. Àmọ́ ṣébi kọ́ ni. Ẹ̀wọ̀ ẹ má bínú àǹtí, mo ti bẹ̀bẹ̀ kí n ṣàlàyé fún yín tẹ́lẹ̀. Bíbá ẹ̀kọ́ láti fẹ́ ṣe ìlú wa lọ́run láti máa ṣe. Ó ṣe wá jẹ́ ìlú yín, kí ló tẹ̀ ṣe ń bíbá ẹ̀ ṣe lọ́dọ̀ àǹtí yín, ẹ̀ tún ṣe lọ́dọ̀ ọkọ ìyàwó. Kí ló wá dé tó wá jẹ́ ìlú yín lọ́hùn? Ẹ wo àjọsọ gbogbo wa ni ṣẹgbọ́, ẹ jọ̀ọ́ má bínú, ẹ kàn wá jókòó báyìí kí sáyà àríǹjì kankan ló lè máa jọ ẹ̀yin sùn. Ó dáńgbà ẹ̀ a jẹ́ pé èmi máa pọkọ mi ni ẹ mọ̀ pọkọ ló lórí aya mi ì dágbére pé mò ń travel. Ó bẹ́tà ìpè wọn ó ṣe kókó gan. Ọkọ mi, mo fi Ọlọ́run bá bẹ̀, má pẹ́ kó tó dé o. Ọmọ kí bàbá ò gbọ́dọ̀ mọ̀ pé ó jáde, kò sì gbọ́dọ̀ mọ̀ pé ibi tí mo rún ẹ̀ yìí ló lọ. Tó bá ti débẹ̀, tó bá ti gbẹ́rù sílẹ̀, kò yí ṣe padà. Wọ́n bá mi wọ̀ àlàáfíà ọmọ ẹ̀ àti àlàáfíà tiẹ̀ náà. Kò ṣàlàyé fún pé ọyàn lábíyá máa ń fọ́mọ o, kò ń ṣe fúdù nìkan o. Ṣó yẹ? Ó yé mi mà. Kò tún bá mi sọ pé mo ní Ọlọ́run á bá mi dúró tì. Wá tètè lọ, kò tètè dé. Ok mọ̀mí, gbogbo ń tẹ́ sọ pátápátá ni màá jẹ́ fún tí n bá ti dán. Mi dẹ̀ ní pẹ́ dé. Ok mọ̀mí. Bye bye. Alálùbáríkà ṣá ni mo tọrọ, ọmọ alálùbáríkà ṣá ni mo tọrọ. Bójọkùnrin bójobìnrin lọ́lọ́run fún mi bí. Gbogbo lọ́mọ kò séyìí tí kì í ṣọmọ. Ọmọ alálùbáríkà ó mojú mi gan o, ìyá ọlọ́wọ́ síbí. Gbogbo ń tẹ̀ ń ṣe náà ló ń já fíkánfíkán nulẹ̀. Ẹ ṣáà má di wàá mú, ẹ má di fine boy mú o. Ọmọ yìí fine gan-an, ó dá mi lójú pé bàbá ẹ̀ ló máa jọ. Ẹwà ọ̀rọ̀ tí olóko fi ń ṣe ẹkún sùn, òun lápárò tí ẹ fi ń ṣẹ̀rìnrìn. Tí o bá mọ nǹkan tí mò ń go through lórí ọ̀rọ̀ ọmọ yìí, òun ní máa bá mi sọ wípé bíyà ọmọ fine ọ kò fine. Mo ṣá o. Oyin, sábàrò tọrọ ńlẹ̀ ká bára wa sọ o. Ìwọ náà dájú, ó dájú gan-an. Ó dájú o. Ládùúgbò bẹ́ẹ̀ mi àti ẹ ṣe jọ máa ń rìn tó. A jọ ń sùn, a jọ ń jí nínú ilé kan náà. O ò ever sọ fún mi pé o ní boyfriend. Tó bá sọ fún mi pé o máa lóyún máa jiyàn. A bọ̀sibọ́sí pé o máa bímọ. Gbogbo ohun tó ṣe yìí ẹ̀ṣẹ̀ ńlá ni náà, ó ṣẹ́ ó gbó wá gan-an nulẹ̀ yẹn. Ó disappoint daddy. Daddy ní kọ́kọ́ ló tún disappoint, ó disappoint èmi, ó disappoint mommy, ó disappoint everybody nínú ilé. Ìwọ ọmọ tí daddy fẹ́ràn tó nífẹ̀ẹ́ gidi gan. Wọ́n wá ní pé kó wá máa bọ̀ bíbẹ̀ kó wá máa gbé ń bí báyìí. Kó wá máa gbé ń bí. Torí kó má bàa corrupt ni, kí má bàa ṣe irú mistake tó ṣe yẹn ni náà. Káti ẹ̀ wá gbà pé mo ṣe mistake. Ṣé ó yẹ kí daddy náà wá ṣe great mistake? Mo bímọ. Daddy wá sọ pé kí n wá máa dá gbé inú ilé. Wọn ti ẹ̀ mind nǹkan tó lè ṣẹlẹ̀ sí èmi àti ọmọ ọwọ́ mi.
tí ó bá wá yá wọ́n sọ wípé àwọn ọmọ kan ń dájú òbí wọn jọ nítorí Ọlọ́run kó tí àwọn òbí kan náà ti ṣe fún àwọn ọmọ wọn kọ́ àmọ́ ṣá o èmi ti gbà gẹ́gẹ́ bí kádàrá bí Ọlọ́run ṣe kọ ìrìn àjò ayé mi nìyẹn. wá. Oyin, mo fẹ́ kó lọ prepare mind ẹ̀ sílẹ̀ tó bá kọ̀ di lọ́jọ́ kan tí dádì àti mọ́mì kí ẹ̀ tó sọ fún ẹ pé àwọn kọ́ làwọn bí ẹ báwo ló ṣe máa feel? Jọ kí ló gbọ́ kí ló rí? Ó ti o mi ò gbọ́ nǹkan kan mi ò dẹ̀ rí nǹkan kan èmi kọ̀ wò pé ẹ̀ṣẹ̀ tó ṣe dádì tó ní kó wá máa gbé bí báyìí tó tún lè dúpẹ́ tó bá wá jẹ́ pé ṣe lọ́la àwọn ọkọ ẹ̀ lọ́mọ ńkọ́ kí ló fẹ́ ṣe? Ọlọ́run ò ní jẹ́ kó ṣẹlẹ̀ Ọlọ́run ò ní jẹ́ kó sọ̀rọ̀ ẹ̀ wọ́n bọ̀. Ṣé kí a kó wá fọmọ ẹ lọ́yàn? fún wọn lọ́mọ káwọn má tiẹ̀ wáyé asán ọ̀rọ̀ àwọn má dàbí ejò orí àpáta ẹni tó bá mọnú rò má ló ń mọ̀ọ́rẹ́ alálùbáríkà ṣá ni mo tọrọ ọmọ alálùbáríkà ṣá ni mo tọrọ bójọkùnrin bójọbìnrin lọ́lọ́run fún mi bí gbogbo lọ́mọ kò séyìí tí kì í ṣọmọ. Kí ló ṣẹlẹ̀? Mo ń ràn ẹ́ lọ́wọ́ ni. Ó ṣáà pé mo ṣe máa ń ràn ẹ́ lọ́wọ́ láti lè nílé. Wọ́n ló kàn tó ní òní ràn èmi lọ́wọ́. Irú ìrànlọ́wọ́ wo nìyẹn? Ṣé bó níṣẹ́ tí mo gbé fún ẹ tó o kàn tó ò jẹ́? Fúnkẹ́ mo ti sọ fún ẹ. Ó ní mo lè jẹ́ iṣẹ́ tó gbé fún mi. Nítorí pé mi lè ṣe kó tó máa kọ́lé àtàntí mi lára. O lè jẹ́ṣẹ́ tèmi gbé fún ẹ. Torí pé o lè ṣe nǹkan tó máa pa wa àtàntí ẹ lára. Bọ̀yìn lè ṣe nǹkan tó máa pa èmi lára. Mo ti sọ fún ẹ oṣù rántí. Mo sọ fún ẹ wípé ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀. Tí o bá kọ̀ tó òṣìṣẹ́ tí mo rán fún ẹ, ìwọ náà ò ní jèrè kankan nínú àwọn ọmọ ẹ. Mi ó di ẹlẹ́ẹ̀kejì tí máa lárò àlá tí mò ń láyè èmi ò dẹ̀ mọ̀ nípa ikú Fúnkẹ́ nǹkan tó wá ń bà mí lẹ́rù jù ni pé ṣé kò ń ṣe pé lódì mi máa bóyún kú báyìí. irú ọ̀rọ̀ jàtijàti wo ló ń sọ yẹn àwa ò ní rí ikú kọ̀ọ̀kan mọ́ nínú ilé yìí o àti fi ọwọ́ gbẹ̀yàn ọkàn sí mọ́ wo Fúnkẹ́ ti kú o ará ọ̀run ni ará ayé dẹ̀ là wá ará ọ̀run àtàrà ayé wọn ò kí ń bára wọn ṣe ó tún di ọjọ́ mi ṣó ti yẹ nǹkan kan ò ní ṣe ẹ wọ́n sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mọ́. ẹ̀rù ń bà mí ni. ó yé mi pẹ̀rù ń báyìí ṣé bó ṣe wá jẹ́ báyìí sìn òun láti lọ rí pásítọ̀ ẹ̀ ṣó ti yẹ ìwọ̀n tí pásítọ̀ ẹ̀ bá ti sọ kò jẹ́ kémi gbọ́ àmọ́ mo nígbàgbọ́ pé nǹkan kan ò ní ṣèwà àtọmọ ẹ̀ ṣó yẹ sókò ètì lọ rí pásítọ̀ ẹ̀ bá ṣe jẹ́ kó jẹ́ ń gbọ́ jẹ́ kí n ti máa lọ bá mi kí ọkọ àtọmọ ẹ̀ màá dẹ̀ ti máa rí ẹ̀. Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Hallelujah 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 hallelujah. Arábìnrin ẹ jókòó. Arábìnrin ègbé ni fún ẹ tí a kò fi rán tí ó jẹ́. Olúwa ní kí n sọ fún yín pé ẹ̀yin àti màmá yín ẹ ti fi ẹnìkan sínú ìgbèkùn ayérayé nípa ìmọ̀ tara ẹni nìkan. Ṣùgbọ́n ẹ̀yin fún alára yín ẹ lè fi ohun ara yín tún onítàn sílẹ̀ kẹ́yìn náà sì ní òmìnira. Tẹ́ bá wá kọ̀ láti ṣe èyí kó má ṣe pé ibi tí ẹ ò fi sí lẹ ti máa wà o. A kò fi rán mi jù bẹ́ẹ̀ lọ o. Àlàáfíà fún yín o. Ẹ ṣé gan-an ìyá wa ẹ kú iṣẹ́ Olúwa mà.
Ọlọ́run á túbọ̀ máa sọ agbára dọ̀tun. Ẹ wo ìyá wa, ibi tí ẹ ò sọ̀rọ̀ dé, ó yé mi jù bẹ́ẹ̀ lọ. Èmi náà yìí ti lọ gbé ìgbésẹ̀ lórí ẹ̀ ní kíákíá. Ẹ ṣe máa. Àwọn tó wá máa rí yín náà. Oyin jọba. Fúnfún bá ń ṣe àwọn kò tẹ máa jẹ ni mà. No, má worry, mo wà okay. Mi need anything for now, ṣùgbọ́n jókòó. Oyin. Ma. Mo fẹ́ tún ọmọlúwàbí mi ṣe lọ́dọ̀ ẹ̀. But lákòókò náà, mo fẹ́ sọ ìtàn kékeré kan fún ẹ. Nígbà kan sẹ́yìn, mo ní àbúrò kan. Èmi àti ẹ̀ really close gan. In fact gan, the same school la jọ lọ ní ìlú Ayétòrò. Ṣó wá rí nínú àwọn ọmọ ìyá mi, èmi àti àbúrò mi, àwọn méjèèjì la close jù. Ṣó wá rí nílùú Ayétòrò tá ti lọ kàwé, ibẹ̀ ló ti meet ọmọ ọba kan. Àwọn méjèèjì wá ń bá ìfẹ́ wọn lọ díẹ̀. Bó kàn ṣe pè mí lọ́jọ́ kan nìyẹn. Àǹtí mi mọ̀ pé lè dé mọ́lálẹ̀ mú tí o pé máa sọ́dọ̀ la nìyẹn. Fúnkẹ́, ó rí bó ṣe pè mí ní pé Jáyà ló pè mí yẹn náà. Kódà gan mo ní tòtórí àlàlẹ́ because mo ní test láàárọ̀ ọ̀la. Mi lè attend síbẹ̀ mọ́ náà torí títí ẹ. Ẹrú ti bà mí bó ṣe pè mí yẹn. Kí ló ṣẹlẹ̀ gangan? Ìwọ àǹtí mi, ó ti ṣẹlẹ̀ o. Ṣé ọ̀gbẹ́ yìí lẹ́ni kí n wálé kí n wá treat ara mi? Nígbà tí mo máa dọ́dọ̀ dókítà tó ń carry out test, ibà kan ló ṣe mí o àǹtí mi. Mo ti lóyún. Ó sì kí ni? Ó lóyún? Ayé mi o. Fúnkẹ́, ó dẹ̀ dá ẹ lójú pé dókítà jẹ́ kó yẹ pé lóòótọ́ ló lóyún. Ṣé dókítà fẹ́ parọ́ ni? Àbí ṣé wọn ò mọṣẹ́ wọn? Ó yẹ kí wọn kó mọṣẹ́ wọn náà. Àǹtí mo ti lóyún o. But Fúnkẹ́, ṣé mọ́mí ò tí gbọ́ ṣá? Mo ṣe máa sọ fún mọ́mí, mi sọ fún wọn. Ó bẹ́tà òjò nítorí Ọlọ́run, bó o ṣe ti sọ fún ẹ má sọ fún wọn o, mo fi Ọlọ́run bá bẹ̀ ẹ́. Ok, táwa ló fún ẹ lóyún? Ẹ ń béèrè lọ́wọ́ mi ẹni tó lóyún. Ṣé ẹ̀yin kọ́ lẹ gbé mi fún Prince ni? Mo dẹ̀ sọ fún ìgbà tí Prince dis virgin mi. Prince ló lóyún o. O mí pé Prince ló fún ẹ lóyún? Ẹ nà ó. But ṣé o ti wá pè wọ́n? Ẹ wo, mo ti ń pe nọ́mbà Prince látàrọ̀, nọ́mbà ò lọ, mi mọ nǹkan tó ṣẹlẹ̀. Nọ́mbà Prince ò tún lọ? Kò lọ. Kí la máa wá ṣe báyìí? Àbúrò wàhálà wò lélẹ̀. Ok, jọ̀ọ́ nítorí Ọlọ́run, mo fi Ọlọ́run bá bẹ̀ ẹ́. Lẹ́yìn èmi nìkan tó sọ̀rọ̀ ẹ fún, má jẹ́ kí anybody gbọ́ o. Ṣé o mọ nǹkan tí mo sọ? Kódà gan má ti sọ fún mọ́mí o. Mo fi Ọlọ́run bẹ̀ ẹ́ o. Nǹkan tó máa wá ṣẹlẹ̀ ni pé tí n bá ti padà sáyé tòrò, màá make sure pé mo lọ rí Prince. Èmi àti wọn àjọ sọ àwọn nǹkan tó bá sọ fún mi tí n bá dé màá wá ṣàlàyé fún ẹ. Ṣé o ti gbọ́ nǹkan tí mo sọ? Jọ̀ọ́ nítorí Ọlọ́run. Kí ló dé, kí ló ṣẹlẹ̀? Àǹtí mi ò wàhálà ti fẹ́ ṣẹlẹ̀ o. Ṣé lèmi tó yẹ pé inú mi ṣẹ̀ṣẹ̀ ń dùn pé Prince tó fún mi lóyún ó ti fẹ́ wá mọ mọ́ mi. Ìgbà tá a máa dọ́dọ̀ bàbá tí mo ti lọ máa ń jà sí jẹ yẹn lé ni bí bàbá yẹn ṣe ní èmi o tí mo bá ti hàn pé mi ìfẹ́ kú toyún tí mo fẹ́ gbélé ayé kí n yà sọ fún Prince wípé kò fún mi lóyún kí n dẹ̀ má sọ fọ́kùnrin kankan rárá pé mo lóyún fún wọn. Ẹ gbọ́ báwo nìyẹn ṣe máa possible. Àǹsó Fúnkẹ́, wo nǹkan tó ń sọ sí fún mi dead news ni because bẹ́ẹ̀ ṣe dé láti ọ̀sán ni mọ́mí ti ṣàlàyé gbogbo rẹ̀ fún mi pátápátá èmi fúnra mi dẹ̀ ti fọwọ́ sí i. Irọ́ ni. Ṣé wọ́n ti gbàgbé nǹkan táwọn èèyàn máa ń sọ ni pé tí iná bá ń jó ni tó ń jọ ọmọ ẹni tára ẹni báyìí lèèyàn máa kọ́ ń gbọ́n dànù. Ṣe bí fún àǹfààní ara ẹni wọ́n ní pé kó má sọ fún anybody pé ẹni báyìí ló fún ẹ lóyún kó o lè bímọ láyà tàlàfíà ó dẹ̀ ń pariwo ń sọ̀rọ̀ fún kíni. Wà á tí mi kò ń ṣe pé bóyá ṣé number one mo love Prince number two ni wípé ẹni tí mo ti sọ fún tẹ́lẹ̀ pé òun ló fún mi lóyún ẹnu wo ni màá tún wá fi lọ padà lọ sọ fún yín pé òun kọ́ ló fún mi lóyún mo kò possible now. Fúnkẹ́ kí ló ṣe ẹ́? Ṣé o mọ̀ pé tó bá kú lè ní báyìí Prince máa níyàwó mi ó dẹ̀ máa bímọ
ẹni tí ò tiẹ̀ mọ̀ pé olóyún fóun ìnáwó ṣé ìwọ tiẹ̀ mọ̀ pé bí o fẹ́ fẹ́ ẹni àbí kò ní fẹ́ wọ́n ó jọ èmi ò ráyè fún gbogbo nǹkan tó ń sọ mo ní nǹkan tí mo ṣe nulẹ̀. Oyin láti ìgbà yẹn ni màámi ti bẹ̀rẹ̀ sí ní tọ́ oyún yìí títí tí àbúrò mi fi bí ọmọ tí àbúrò mi bí sáyé òun gangan ló fa ikú ìyá mi àti àbúrò mi. Láti ìgbà yẹn làǹtí mi ti ń tọ́jú ọmọ yìí a wá pa ẹnu pọ̀ a sọ orúkọ ọmọ náà ní Oyin. Oyin. Bẹ́ẹ̀ ni. Tí bá gbọ́ yín dáadáa sista Oyin ni orúkọ ọmọ yẹn Oyin ni orúkọ tèmi náà. Bẹ́ẹ̀ ni Oyin lorúkọ ẹ̀. Ok sista kí ni orúkọ àbúrò yẹn gangan náà? Fúnkẹ́ lorúkọ àbúrò mi. Yes, ta ni ẹ? Ta ló wà lẹ́nu gate? Ẹ pẹ̀lẹ́ o. Ẹ jọ̀ọ́ ẹ má bínú mọ́mì ni mo ń béèrè. Mọ́mì wo sà? Mọ́mì Fúnkẹ́. Mọ́mì Fúnkẹ́. Kò sẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ ń gbà ẹ̀ sà. Àdírẹ́sì ibi tán fún mi ni ẹ jọ̀ọ́ tẹ̀yin ò bá mọ ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ ṣáwọn míì wà nílé ibi tí mo lè béèrè mọ́mì Fúnkẹ́ lọ́wọ́ wọn. Èmi ni mò ń gbé ibà ẹ̀ sà. Kò possible náà ilé tó báyìí gbára mo ẹ sọ pé ẹ̀yin nìkan lẹ̀ ń gbé bí. Èmi nìkan ni mo ń gbé bí sà. Ọkọ yín ńkọ́? Ṣé kò sí sà o? Ẹ má bínú ẹ dẹ̀ sọ pé ẹ mọ mọ́mì Fúnkẹ́. Àtún sà. Ẹ jọ ṣe mọ Fọlákẹ́. Mo mọ̀ ọ́n sà. Fọlákẹ́ yẹn lẹ́gbọ́n Fúnkẹ́ tí mò ń béèrè tí mo dárúkọ ẹ̀ ń sìn yìí kò possible kẹ́ máa mọ̀ mọ́mì Fúnkẹ́ náà kẹ́dẹ̀ máa gbé bíi torí àdírẹ́sì bíi gangan nílé wọn. Ẹ ṣe mistake sà torí mọ́mísí mi ni first born so àǹtí Fọlákẹ́ yẹn ni last born wa so bí a kò ṣàwùsà. Mọ́mì tí yín ni first born last born máa àdírẹ́sì bíi náà pé. Jọ̀ọ́ má bínú ṣé mo lè ní nọ́mbà yín. Mi ò kí ń fún stranger nọ́mbà sà ẹ má bínú sà. Anyway, no problem. Ẹ jọ̀ọ́ ṣé mo lè fún yín ní káàdì mi tí Fọlákẹ́ tẹ mọ̀ yẹn tó bá dé kí wọ́n lè pè mí. All right sir. Prince Adelaja Adeoti lórúkọ tèmi. Fáfáàní tẹ̀yin fún yín láti mọ̀. Ẹ jọ̀ọ́ mò ń bọ̀. All right sir. Okay. Sorry. Fúnkẹ́ lorúkọ ẹ̀. Sista ẹ má bínú mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yìí. Ó lè béèrè wàá dẹ̀ ṣàlàyé gbogbo ẹ̀ fún ẹ bó bá ṣe jẹ́. Ṣé ẹ mọ ẹnìkan tó ń jẹ́ Prince Adeoti? Prince Adeoti. Prince Adeoti. Bẹ́ẹ̀ni ma. Bẹ́ẹ̀ni mo mọ ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ ọmọ ọba ìlú Ayétòrò ni kódà Prince Adeoti gangan òun ló fún àbúrò mi tó ń jẹ́ Fúnkẹ́ lóyún. Sista mi but àǹtí yìí ò ní ọmọ méjì tó ń jẹ́ Oyin ju èmi tí mo jókòó yìí lọ so kí lè ń try láti sọ. Nǹkan tó ń ro yẹn gan-an ó ní mo ń try láti sọ. Fúnkẹ́ tó jẹ́ àbúrò mi òun ló bí ẹ lọ́mọ alágbàtọ́ lásán ó ní àǹtí mi Fadékẹ́mi jẹ́. Kí ló ṣe ẹ́ báyìí tó mojú tó múra tí ò síbi tó ti lè sọ̀rọ̀. Ẹ wo sista mi má bínú bọ́rọ̀ yẹn ṣe ká mi lára sí mo ṣe fẹ́ sọ ń bẹ̀ yẹn. Àǹtí mi ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o pásítọ̀ ti ṣàlàyé gbogbo ìṣòro ayé mi fún mi. In fact gan mo ti lọ rí Oyin nílùú wa. Bẹ́ẹ̀ ni Oyin dẹ̀ ń jẹ́ kó yé mi pé Prince ti wá. Prince ẹ wo ó tún sọ fún mi pé wọ́n drop number phone. Ó tún ní pé Prince ń béèrè lọ́wọ́ pé ta ló ń jẹ́ Fúnkẹ́. Èmi dẹ̀ ti jẹ́ kó yé pé ìyá tó bí lọ́mọ òun ló ń jẹ́ Fúnkẹ́. Mo dáràn Fọlákẹ́ ti pa mí.
ó ti pa mí. ẹ wo sista mi ẹ gbàgbé ẹ ewu ní Fọlákẹ́ ti pa yín ó ti pa yín ẹ wo jẹ́ ká yanjú gbogbo nǹkan tó wà lẹ̀ nǹkan tó wù kó tán lẹ̀ náà èmi ò fẹ́ kú. ẹ wo yẹn sẹ́kọ́ ní issue nsìn nọ́mbà tí Prince drop sílẹ̀ èmi ti gbà á o mo dẹ̀ ti pe Prince bẹ́ẹ̀ ni Prince dẹ̀ jẹ́ kó yé mi pé tó bá dọjọ́ Sunday àwọn máa wá pàdé wa so nísìnyí báyìí jẹ́ ká arrange bá ṣe máa lọ pàdé wọn jọ Sunday ẹ jọ. Ọlọ́run Fọlákẹ́ ṣé ò ní jẹ́ kọ́mọdé yìí rí mi bí èèyàn burúkú báyìí. ewu àǹtí mi èwo ni èèyàn burúkú kò sẹ́ni tó máa sọ nínú èèyàn burúkú náà ẹ̀yin lè dẹ̀ tọmọ ìdàgbà dẹ̀ fìyà jẹ ńgbà tẹ́ ń tọ́ kí wàá ní ẹ wò everybody ti mọ̀ pé ẹ̀yin ni ẹ̀gbọ́n ìyá ẹ̀ kí wàá ló tún kù ẹ gbàgbé ẹ jàre ẹ jẹ́ ká yanjú gbogbo ẹ má yẹ kí mi kú ẹjọ́ nítorí Ọlọ́run ìyẹn ogun ló ṣe kókó sí mi. ìyẹn kókó ò tiẹ̀ ní kú mọ́ kò sẹ́ni tó máa kú mọ́. má sunkún mọ́ ọkọ mi lóòótọ́ èmi kọ́ ni mo bí ẹ àmọ́ èmi ni mo tún bí ẹ. I might not be your biological mother but anytime to need anything just call me. Joe, it's okay. Thank you. Will you call me? Yes. Thank you. Fúnkẹ́ kú. Fúnkẹ́ kú. Mo lágbára o. Mo ga o. Nǹkan tó kàn dùn mí nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò ju ìwọ Fọlákẹ́ lọ. Káti ẹ̀ nígbà tí màmá ń ṣe bí wọ́n ṣe ń ṣe. Kí ló fẹ́ nú ẹ láti gbé aago kó dẹ̀ pè mí kó sọ tó ń ṣẹlẹ̀ fún mi. O wà ní nọ́mbà mi mọ́ nìyẹn. Kí ló dé tó lọ sí ààfin kó lọ explain nǹkan tó ń ṣẹlẹ̀ fún àwọn olórí wọ́n mọ bó ṣe máa get to me now. Why tó wá fi jẹ́ kí gbogbo ilé ìṣẹ̀lẹ̀ báyìí kó tó di pé ọ̀rọ̀ fẹ́ ní ìyànjú. Ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀ yín ní ẹ̀bẹ̀ kan. Ẹ jọ̀ọ́ ṣe lè yọ̀ǹda oyin fún mi àti ọmọ ẹ̀ kí wọ́n máa gbé ọ̀dọ̀ mi. Kò síbi àti yẹn náà ní ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ẹ̀yin lẹ lẹ́rù yín àtọyìn àtọmọ ẹ̀ ẹ̀yin lẹ ni wọ́n ṣé bí wọ́n ní òkè òkú lòkúrè bàbá ọmọ ló lọ́mọ. Ẹ ṣe gan-an ẹ̀yin lè ṣe jùmọ̀. Yes ma. Èmi náà fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín gbogbo ìgbà táwa náà bá fẹ́ rí àwọn méjèèjì ṣé ẹ lè máa yọ̀ǹda wọn fún wa. Kò sí pọ́blẹ́mà ààfin títí yín ni gbogbo nǹkan tó wà láàfin ẹ̀yin lẹ ní ìgbàkigbà tẹ bá ní ìdí wọn ẹ lè wá wò wọn kódà tó bá kàráǹgídá tẹ bá fẹ́ kí wọ́n wá sọ́dọ̀ yín mo lè gbé wọn wá fún ara mi. Ẹ ṣe gan-an dúpẹ́ lọ́wọ́ mi. Alálùbáríkà ṣá ni mo tọrọ ọmọ alálùbáríkà ṣá ni mo tọrọ bójọkùnrin bójọbìnrin lọ́lọ́run fún mi bí gbogbo lọ́mọ kò séyìí tí kì í ṣe ọmọ alálùbáríkà ṣá ni mo tọrọ. Ẹ rẹ sà wọ́n bọ̀. Okay. Yes, sir. Ẹ lẹ́sà. Ẹ jọ̀ọ́ ẹ má bínú kí ni mo lè ṣe fún yín. Ẹ̀yin ni Mr. Damilare. Àwọn nìyẹn sà. This is Damilare Damo 1 D1 Damo Kenyatta èmi ni mo ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ mọ lady kan tó ń jẹ́ Rẹ̀mílẹ́kún. Rẹ̀mílẹ́kún kí ni surname ẹ̀ because àwọn Rẹ̀mílẹ́kún pọ̀. Rẹ̀mílẹ́kún Arínlóyè ní surname ẹ̀. Rẹ̀mílẹ́kún Arínlóyè yeah she's a friend ara àwọn ọ̀rẹ́ mi ni. Ní on the 14th of last month. Ẹ lọ sí chemist ẹ lọ ra oògùn kan. Kí wá ló ṣe oògùn tó jẹ́ pé àìmọye èèyàn ló ti lò àìmọye èèyàn ni mo ti rà fún tí bá dẹ̀ ti rà fáwọn èèyàn tó máa ti lò bẹ́ẹ̀ yẹn àlọ́ ni máa ń rí mi òkè ńlá bọ̀ kì í ṣe pé bẹ́ẹ̀ anybody máa padà dé wọn wá complain ó máa ṣiṣẹ́ tó fẹ́ kó ṣe ni. Okay. Ẹ gba ìwé yìí kẹwò ẹ wò wé. Ṣé Rẹ̀mílẹ́kún ló kọ ilé ilẹ̀. Ẹ ní àǹfààní láti fa ìwé yẹn ya títorí pé a ní ẹ̀dẹ̀ lọ́wọ́ tó pọ̀ gan. Ṣé rí oògùn tẹ kó fún Rẹ̀mílẹ́kún ti lò ó dẹ̀ ti kú. Àlọ́ oògùn yẹn ò lè pààyàn oògùn yẹn ò lè pa Rẹ̀mílẹ́kún àwọn kan ti lò wọn ò kú sẹ́ẹ̀ oògùn yẹn kọ́ ló pa Rẹ̀mílẹ́kún lọ mú ikú ó ná kí ikú yẹn láti bò mí ni tó ti bẹ́ẹ̀ yẹn sìn lóye. Ok gbogbo eléyìí tẹ̀tẹ̀ ń sọ yìí ó dáa ìyẹn ni wípé ẹ ti ń ṣẹ́yún fún yàn tipẹ́tipẹ́ ọwọ́ pálábá yín ti ségi so gbogbo nǹkan tẹ́ ti sọ láti àtàárọ̀ láti record sínú fóònù yìí so a bẹ́tà kẹ́ra wà ní ìdákẹ́jẹ́jẹ́
torí pé gbogbo nǹkan tẹ́ bá sọ ń bíbá yìí la máa lo against in the court of law. ṣé mo tún ṣe máa lọ sí kóòtù ni. you are under arrest. ẹ bá má ṣe bẹ́ẹ̀ kí lẹ rí kọ́ọ̀dù mi fún. madam ẹni sùn ẹni sùn madam ẹ jẹ́ ká ṣe ṣe wa ṣe lọ sí yín. ìyẹn lè má mọ̀ pé mi mọ̀ ń pa ẹ̀. ọmọ nípa ọgọ́lọ́pọ̀ ìyẹn lè má mọ̀ pé mi mọ̀ ń pa ẹ̀. ẹ wo ṣe rí inú mi kan máa dùn ni ara mi yá gágá ayọ̀ mi kún bí ẹ bá gẹ sínú mi wàláhì kò ní kọsẹ̀. Ọlọ́run gan torí èmi gangan lọ lọ́pẹ́ pàápàá jùlọ bí n bá wà láwùjọ èèyàn gidi báyìí tẹ́tún wá gbà mí láyé àti sọ̀rọ̀ kí n dá sọ̀rọ̀ yìí inú mi dùn àgàgà lórí ọ̀rọ̀ ọlọ́mọge tó jókòó yìí ọmọ ìpẹ́ dàgbà fa sẹ́rí gbogbo bí mo ṣe ń dùn sọ́tún tí mo ń dùn sósì pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ọlọ́mọge tó jókòó yìí òun gangan làbá mọ̀ pé ní mo jèrè torí èrè tèmi nu ní o jẹ́ ń jìyà gbé tó ti yẹ yín gbà náà lọ́hùn tí mò ń wálé ọ̀dọ̀ yín ìgbà náà mo mọ̀ fún ọmọ mi burú èèyàn gbọ́dọ̀ sọ pé àná prince burú ní ẹnu mi ò gbà tó ti yẹ yín tó wá jẹ́ pé bí ọmọ mi ṣe máa bínú sọ̀rọ̀ torí wọ́n fẹ́ jẹ́ bí onífùfù díẹ̀díẹ̀ báyìí tó yẹ pé bí wọ́n ṣe máa bínú sọ̀rọ̀ lọ́wọ́ wọn ṣe yá láti mú nǹkan ni wọ́n ti túgò lórí mi wọ́n ti túgò wọ́n ti fi làkún ìlà mi wọ́n ti sọ di irú tí bàbá tí mo bá ṣe tíátà hàn. sísítẹ́ bá dà ló jàre aláwàdà ni bó ṣe máa fẹ́ fẹ́ yé èèyàn síta ló máa wá. ẹ wo mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín gan fún pípè tí mo pè yín tí ẹ dẹ̀ wá síbí kò wá sí ẹni méjì náà tó jẹ́ kí ìjókòó èké wáyé kó ju àbúrò mi tí ó jókòó yìí lọ. bẹ́ẹ̀ sì ṣe ń wò wọ́n yìí bẹ́ẹ̀ sì ń wò wọ́n yìí prince làwọn náà prince ni hàn. ẹ̀mí ló ní máa correct ẹ̀ mo sọ pé ọkùnrin ló máa pè ní prince obìnrin náà ń pè ní princess. ó yàtọ̀ síra wọn. princess. princess. ṣẹ́rí mo wò títí mo wò tó bá tiẹ̀ jẹ́ pé ọkùnrin gan ni wọ́n bí lé mi ṣé nǹkan tí òun ṣe yìí ṣọ́kùnrin yẹn ṣó lè ṣe é torí ṣe ló máa ń bá mi sọ̀rọ̀ bíi màmá kò sí bí ipò tí ìyá ń wà fún ọmọ òun ló wà fún mi bó ṣe wáyé gbogbo àìdíà nǹkan tẹ̀ ń wò yìí ìjókòó wa lé ní ẹni tó jẹ́ kó wáyé ní. sista mi gbogbo wàhálà màmá lọ́tún lósì lórí pé àwọn fẹ́ bímọ ọkùnrin kódà gan wọ́n tún bá dé orí àwọn ọmọ tí wọ́n bí wípé dandan wọ́n gbọ́dọ̀ bí ọmọ ọkùnrin wọn láǹfààní àti bí ọkùnrin kankan kódà ọmọ wọn kankan ò láǹfààní àti bí ọkùnrin kó tó di pa àwọn fúnra ara wọn kú ǹjẹ́ mọ̀ kí mi ò bá wọn wí torí gbogbo apátápátá náà la mọ̀ pé àrólé ò ní ọkùnrin jẹ́ àmọ́ lè ní ohun tí a jókòó fún bí ò ní pé a ò fẹ́ kí orúkọ ìdílé yín a ò fẹ́ kí ó parun nípa ọ̀nà méjì ọ̀nà àkọ́kọ́ tí èmi àtàbúrò mi jọ̀rọ̀ ni pé a fẹ́ wá sí ìlú yín láti wá kọ́ hospital sí ibẹ̀ ìyẹn hospital tí wọ́n ti máa gba ìlera ní ọ̀fẹ́ tó máa ṣe ìwòsàn fún wọn ní ọ̀fẹ́ tí a dẹ̀ máa sọ orúkọ ẹ̀ ní Akànjí Ọlálẹ́yẹ hospital òun làwọn máa pè é ìkejì tí a tún jọrò ó ní pé a máa dá school síbẹ̀ ilé ìwé ọ̀fẹ́ ló máa jẹ́ tí a dẹ̀ sọ pé a máa pe orúkọ ẹ̀ ní Fúnkẹ́ Ọlálẹ́yẹ. Fúnkẹ́ Ọlálẹ́yẹ Memorial School òun la sọ pé a máa pe orúkọ ẹ̀ ẹ jọ̀ọ́ ẹni tó lọ sí hospital tí wọ́n ń fún ní ìtọ́jú ọ̀fẹ́ ṣé orúkọ Ọlálẹ́yẹ ṣó máa parun abẹ́ni tí ó kó ọmọ lọ sílé ìwé tó jẹ́ pé ilé ìwé ẹ̀kọ́ ọ̀fẹ́ òun ni ọmọ ẹ̀ ń lọ ṣé orúkọ Ọlálẹ́yẹ tí ó lọ sílé ìwé ẹ̀ ṣó máa parun èrò tí àwa méjèèjì rò gan nìyẹn tí a fi pe ìjókòó yìí láti má jẹ́ kí orúkọ yín náà kí ó wọ̀kùn lórí wípé ẹ ò bí ọmọkùnrin torí kò sí nǹkan tọkùnrin ń ṣe tí obìnrin ò lè ṣe even far better tó nǹkan tọkùnrin míì ṣe ìdí nìyẹn tí mo fi pè yín. ẹ̀gbọ́n wọn kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ princess mi pé ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín mo tún fẹ́ dúpẹ́ lọ́wọ́ prince ẹ ṣé gan owó yín á máa ròkè mo mọ̀ pé gbogbo ibi tí àwọn òbí wa bá wà lénìí inú wọn máa dùn sí i gan ni ìwọ náà wo báyìí sìn nípasẹ̀ ta ni gbogbo nǹkan tí wọ́n ṣe yìí ká má parí nípasẹ̀ Fúnkẹ́ ni. Fúnkẹ́ ṣé Fúnkẹ́ yẹn jọkùnrin. obìnrin ni. obìnrin ni ẹ wò ó ẹ ṣé gan ni torí ìgbé mo fẹ́ bọ́kùnrin mo fẹ́ bí ọkùnrin ni màámi kéde títí tó ń fi filé ayé lẹ̀
àti Fúnkẹ́ náà ìgbé wọn fẹ́ bí ọkùnrin yẹn ni ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé nǹkan tí ọkùnrin lè ṣe obìnrin náà lè ṣe ṣé wá rí nǹkan tó wá múnú mi dùn jù ni pé bí ìlú wa ṣe tóbi tó yẹn tí wọ́n ṣe àwọn nǹkan ribiribi síbẹ̀ kò sí ẹni tó ti ṣerú nǹkan báyìí. láì ṣe òye olóṣèlú politician nìkan ló lè ṣerú nǹkan báyìí tó máa ṣe lọ́fẹ̀ẹ́ ló fò pé kíyàn máa lọ lò lọ́fẹ̀ẹ́ èèyàn kan individual person mi ò gbọ́rú ẹ̀ rí àmọ́ síbẹ̀síbẹ̀ náà mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ jẹ́ kí orúkọ àwọn òbí wa àgàgà orúkọ bàbá wa ẹ jẹ́ kó parun ẹ ṣé gan mo dúpẹ́. ẹ wá wo kékeré nìyẹn o a tún ti wá rò pé tí a bá ń bọ̀ tí a bá fẹ́ wá ṣí àwọn nǹkan tí a ti kọ́ sí ìlú yìí kábíyèsí máa tẹ̀lé wa àwọn òjòyè máa tẹ̀lé wa àwọn senators máa tẹ̀lé wa máa invite àwọn èèyàn àwọn ọ̀rẹ́ mi wá láti London America wọ́n á wá síbẹ̀ láti wá gbé ìlú yẹn lárugẹ. ẹ jẹ́ kó di ọjọ́ náà ná ẹ mọ̀ pé ẹ ní ọmọ ọba ní àná. ẹ wẹ̀ jáde. ẹ ti di mímọ̀ fún kémi náà bọ̀ bẹ̀. ẹ àkọ́kọ́ sí ibi bá fà kọ́ ìgbàlá wa tẹ̀lé fún ìgbéga tó pọ̀. má fọ́ gbó má fọ́. ẹ wo ṣẹ́ Ọlọ́run o gbogbo ọ̀nà ló fi gẹ̀ẹ́dá ayé lọ gbà kádàrá ìwọ ọ̀rẹ́ mi o kó o má bàa gbà kó dúró ní ìtẹ́lọ́rùn la fi ń ṣayé o àwọn tí ò ní ṣe ráyé wọn ẹ wo ṣẹ́ Ọlọ́run o gbogbo ọ̀nà ló fi gẹ̀ẹ́dá ayé lọ gbà kádàrá ìwọ ọ̀rẹ́ mi o kó o má bàa gbà kó dúró ní ìtẹ́lọ́rùn la fi ń ṣayé o àwọn tí ò ní ṣe ráyé wọn ẹ wo ṣẹ́ Ọlọ́run o gbogbo ọ̀nà ló fi gẹ̀ẹ́dá ayé lọ gbà kádàrá ìwọ ọ̀rẹ́ mi o kó o má bàa gbà kó dúró ní ìtẹ́lọ́rùn la fi ń ṣayé o àwọn tí ò ní ṣe ráyé wọn ẹ wo ṣẹ́ Ọlọ́run o gbogbo ọ̀nà ló fi gẹ̀ẹ́dá ayé lọ gbà kádàrá ìwọ ọ̀rẹ́ mi o kó o má bàa gbà kó dúró ní ìtẹ́lọ́rùn la fi ń ṣayé o àwọn tí ò ní ṣe ráyé wọn ẹ wo ṣẹ́ Ọlọ́run o gbogbo ọ̀nà ló fi gẹ̀ẹ́dá ayé lọ gbà kádàrá ìwọ ọ̀rẹ́ mi o kó o má bàa gbà kó dúró ní ìtẹ́lọ́rùn la fi ń ṣayé o àwọn tí ò ní ṣe ráyé wọn ẹ wo ṣẹ́ Ọlọ́run o gbogbo ọ̀nà ló fi gẹ̀ẹ́dá ayé lọ gbà kádàrá ìwọ ọ̀rẹ́ mi o kó o má bàa gbà kó dúró ní.